أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مشيدا ويدافي نقمه. ما شاء الله لا قوة إلا بالله العلي العظيم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. ولا يزيد الظالمين إلا أشارا. صدق الله مولانا العظيم. Gbogbo ẹ̀yin olóríire, ẹ̀yin alálùbáríkà, mo kí wa pé a kú dédé àkókò yìí. Mo kí wa káalẹ́ ní gbogbo ibi tá a ti wà lálẹ́. Mo mọ̀ kí wa kú ọ̀sán ní gbogbo ibi tá a ti wà lọ́sàn-án. Mo kí wa kú ìdájí ní gbogbo ibi tá a ti wà láàárọ̀. Kábíyèsí Olódùmarè. Mo kí wa kú dédé àkókò. Àwọn ọ̀ràn kan wà lóru báyìí. Bí kádìrì máa ń tata anata náàlù máa ń tata máa ń nà. Ẹ jẹ́ máa bá mi share program, ẹ máa bá mi like ẹ̀. Ẹ máa share ẹ̀, ẹ máa like ẹ̀. Muyideen charger sọ yẹ kó rí bẹ́ẹ̀. Muyideen charger sọ yẹ kó rí bẹ́ẹ̀. À ń jẹ́ kúrú ọ̀ràn kó tán láwo. Kí ni náà rẹ̀ dẹ̀ tún gbọ́nwó ẹ̀? Muyideen charger sọ yẹ kó rí bẹ́ẹ̀. Bí kádìrì máa tata anata náàlù máa tata máa nà. Ìlú ogun ni a ti wà látàárọ̀. Níbi ìsìnkú bàbá wa Sheikh Muhammadu Jamiu Adépọ̀jù. Tá a lọ sí àdúró ti pọ̀ láàrẹ̀ bàbá wa Malam Yusuf Adépọ̀jù. Kọ́lọ̀ ọjọ́ kó bá ní sàlékún kẹ bàbá náà. Gbogbo tí wọ́n fi sílẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́. Ọ̀run nìkan láre má bọ̀. Kò sẹ́ni tí ó wáyé tí ò ní kú ńbẹ̀ ìjọ kan. Gbogbo àwọn àfáà àgbàlájọ pàdé ńbẹ̀. Wàláì, èmi àti Sheikh wa Mudiru Ajíkìní àjọ pàdé nílòbù. Mo kí ẹ kú rìn àbúrò òní sẹ́yìn ọdún jìnnà síra wọn. Bàbá Sífì Mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ àjọ pàdé. Gbogbo ìlàjọ kíra wa tájọ yọmọ́ra wa. Ajúwe ìtí jẹ́ Islam. Ọlọ́run ó jẹ́ kí ọdún jìnnà síra wọn o. Gbogbo alágbẹ̀yìn arúgbó wa. Èyí tó gbé mi jáde lálẹ́ wà láàyè kí n rest ni. Àmọ́ mo wọ online. Mo wá ń gbọ́ ọ̀rọ̀ kan. Muyideen charger sọ yẹ kó rí bẹ́ẹ̀. Bí kádìrì máa ń tata anata náàlù máa ń tata máa ń nà. Bóyá bá ṣe wo fi ṣe wàhálà mọ́ náà ni ó ṣe jèrè mọ́. Àmọ́ ọ̀rọ̀ tí ń lọ yìí, mo gba àwọn kan mi gba àwọn kan. Wọ́n ní Muyideen àti àwọn ọlọ́pàá kan, mo ní wọ́n èso ọlọ́pàá. Kò sọ́lọ́pàá kankan tó jẹ́ ṣiṣẹ́ ẹ̀lẹ́gà só ti rí sẹ́ńlẹ̀ epo ni. Sẹ́bẹ̀ náà ní Nàìjíríà wà lùkọ́tọ́. Wa alaikum salam. Ọlọ́rẹ̀ Gani Abdulgani. Sẹ́bẹ̀ ní Nàìjíríà lùkọ́tọ́. Kádé jẹ́ pé ọlọ́pàá kan àtẹ human rights wọ́n wá tẹ̀lé Muyideen lọ sí ṣọ́ọ̀pù rẹ̀ ìgbà kan. Àdẹ̀túnlẹ̀ pẹ̀ ní tìgbà kan torí ìyàwó rẹ̀ ń bẹ́ẹ̀ kọ́dẹ̀ kọjá lọ́bẹ̀ láti lọ kú ọjà. Ifù kọjá ipò gẹ́gẹ́ lọ́ra ọjà yẹn síbẹ̀. Nígbà tí ìṣe pé òun àtìyàwó ẹ̀ ti jọ túká. Tí wọ́n àti ìjọ kọra wọn, kóòtù ẹ̀dì ni wọ́n dẹ̀ ṣe. Kọjá pé Muyideen gẹ́gẹ́ lọ́ra ọjà sínú ṣọ́ọ̀pù yẹn. Tọ́kílẹ̀sì pé ìyàwó ń sọ pé owó táwọn èèyàn ń bùn ló fi rajà bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yẹn kan ọlọ́pàá, àwọn ọlọ́pàá kan ni wọ́n tẹ̀lé. Kò sọ ọlọ́pàá tó bẹ́ẹ̀ tó lè ṣe ìlẹ́gà àṣẹ́bẹ̀ yẹn. Àbá mi Ọpẹ́yẹmí Abdulrasaq, àwọn ọ̀gá wa láti ìlú Ìlọrin àbúrò ní sẹ́yìn. Ọlápẹ́lẹ́ Al-Qur'an. Kì í ṣe pa àti gbọ́ pé àwọn ọlọ́pàá ti invite ìyàwó Muyideen rí tí ẹ ti wá ṣe interview láàrin wọn. Kò tí ì sí yẹn.
that is wonderful. Nígbà tí Muyideen àti ìyá rẹ̀ lọ sọ́dọ̀ àwọn human rights, àwọn human rights ò invite ìyàwó ẹ̀ táàpù wọn ti ṣe mẹ́tẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, right wo ni wọ́n ní láti wá kú ọjà nínú ṣọ́ọ̀bù Muyideen tí wọ́n dẹ̀mọ̀ epo níyàwó. Àwọn akẹ́kọ̀ọ́ tá a kàwé akọgbọ́n orí náà. Ìyá mi fún mi láyọ̀ Káyọ̀dé. Àwọn tá a kàwé akọgbọ́n orí. Báwo la ṣe sọ wípé ọkọ fi ìyàwó lẹ̀ wọn ẹ̀dẹ̀ tí ì kọ́ra wọn. Ifun kọjá pé gbogbo ẹrù tí ń bẹ́nu ṣọ́ọ̀pù kọjá pé ọkọ ló ní ráìtì wo lọ́lọ́pàá ó pò ní láti tẹ̀lé ọkọ yẹn wá sí ṣọ́ọ̀pù yẹn or human rights láti wá palẹ̀ ẹrù yẹn mọ́ tí ì ṣe yí pé ọmọbìnrin yóò ní fámìlì. Ìyàwó yìí kì í dẹ̀ sí odi wọn àti ìfẹ́ẹ̀tì ẹ̀ before. Táàpù wọn ti ṣe mítìn láàrin ọkọ àtìyàwó. Wọn àti ṣe mítìn láàrin ọkọ àtìyàwó àtẹ̀bí ọkọ àtẹ̀bí ìyàwó. Why? Confidence wo ni ẹ ní ọlọ́pàá ọ̀hún? Àwọn ọlọ́pàá kọ́ ni wọ́n wá I trust my police Nigeria. Mo trust àwọn police Nigeria. Pàápàá jù àwọn kẹjẹ pé ọlọ́pàá Òṣogbo rọ́ o kì í sọ ọlọ́pàá Ọ̀ṣun tiwa yìí o. Ọlọ́pàá Òṣogbo báwo? Wọ́n mọ̀ ń tọ́tọ̀. No. Wọ́n mọ̀ ń tọ́tọ̀. Kò sọ́lọ́pàá kankan tó ní right láti tẹ̀lé Muyideen kó dẹ̀ máa lọ kẹ́rù. Àfi káyà sọ fọmọbìnrin yẹn pé kó máa gbẹ́mí ẹ̀ sá. Torí ara Fani Fatima oorun la dẹ̀ fi dẹ́kun wò. Tọ́ba ní pé ọlọ́pàá Nàìjíríà àti wá rọ́ọ̀fù tó bẹ́ yẹn ó ti lágbára pinnu. Àwọn ọlọ́pàá kọ́ ni wọ́n tẹ̀lé Muyideen. I can't believe èmi ọ̀gbà bẹ́ẹ̀ mi gbà. Ọlọ́pàá ò ṣe tẹ̀lé because of what? Lórí kíni? Torí kíni? Pẹ̀lú kíni? Muyideen lè lọ kú ẹrù nínú ṣọ́ọ̀bù but ìgbésẹ̀ wo ni kápá àwọn ọlọ́pàá bí human rights ni wọ́n ti gbé láàrin ọkọ àtìyàwó. Kí ni ìgbésẹ̀ tí wọ́n ti gbé láàrin fámìlì kìíní àti fámìlì kejì nígbà tó jẹ́ pé Muyideen fẹ́ ìyàwó rẹ̀ ní Sùlọ́kà ni. Àwọn ẹbí ìyàwó wọ́n dẹ̀ fi ìyàwó wọn fún ọkọ wọ́n fi ọmọ wọn fọ́kọ rẹ̀ ní Sùlọ́kà. Àwọn fámìlì ọkọ náà wọ́n dẹ̀ lọ fẹ́ ìyàwó ọmọ wọn ní Sùlọ́kà. Sọ́sàdì létí sá. Àwọn bójú bá farabalẹ̀ yóò rí mú ìròrí tèmi yàtọ̀. Mo kí ìyálájẹ́ ìyá àlùbáríkà àbúrò ní sẹ́yìn pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀ ní gẹ́ ẹ̀ ní sọ́mọ́nù. Ìyálájẹ́ ẹ̀ ní sọ́mọ́nù. Ẹkún ọ̀dẹ̀ ní parí ẹ̀rín yín. Mo wà ní sọ ìyálájẹ́ tí mo ń gbọ́ conversation àwọn pẹ̀lú ìyàwó Muyideen. Bí ìyá Muyideen náà ṣe respond pẹ̀lú ìyàwó ọmọ ẹ̀. Bàbá kẹtọ́ tó kù fún bàbá Muyideen. Bó náà ṣe respond tí ò tún respond mọ́. Ẹ sọ fún mi, nílùú tán ló bá tó níjòyè, tá a mọ ń tọ́tọ̀ àti tí ọ̀tọ̀. Nígbà tí ọlọ́pàá gẹ́gẹ́ ò ní right láti check fún anybody. Odidi ọ̀gá ọlọ́pàá ló wí jáde tá a bá ka ìwé rẹ̀. Èmi tó lẹ́rìí ẹ̀ lódidi ọ̀gá ọlọ́pàá. Ọlọ́pàá ò ní right láti check fóun. Ẹ sọ fún mi, right wo lọ́lọ́pàá wà ní láti lọ sí inú ilé ọkọ àtìyàwó. Tọ́dẹ̀ jẹ́ pé Muyideen àtìyàwó ẹ̀ tọkọ tìyàwó ni wọ́n ti náà. Muyideen àtìyàwó ẹ̀ tọkọ tìyàwó ni wọ́n ti náà.
torí pé wọ́n fẹ́ra wọn ní sùlọ́kà ni àdẹ̀tí ìgbà information pé wọ́n ti lọ kóòtù bóyá kóòtù ti tú wọn ká. ẹsẹ̀ ìyàwó sọ wípé inú táwa náà dẹ̀ rí ni pé ọ̀pọ̀lọpọ̀ tó dá wàhálà lẹ̀ ni pé Muyideen ń ta tẹ́tẹ́ ìyàwó ní owó ara àwọn táwọn èèyàn ń bùn ló ń fi rajà sí ṣọ́ọ̀bù. even kọjá pé Muyideen ló ní ọjà tí ń bẹ ní ṣọ́ọ̀bù ẹgbẹ́ mi yé ìyàwó ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́kọ láyò ní bá a ṣe dá sí ó lè dọ̀la ní ìsìnkáwá mọ́ kó méjì ìyàwó Muyideen sì ni because wọ́n ṣe wedding ni wọ́n fẹ́ra wọn ní sùlọ́kà ni kì í sí ìyàwó kọ̀rọ̀ ìyàwó gbangba ni kọjá pé Muyideen gẹ́gẹ́ ló ní ọjà tí bẹ́nu ṣọ́ọ̀bù ráìtì ọlọ́pàá kẹ̀kẹ́ human rights kẹ̀kẹ́ kò tẹ̀lé Muyideen kọjá lọ ọbẹ̀ yẹn láti lọ kú ọjà kó tó kẹ́pẹ́ wọ́n lọ kú ọjà wọ́n máa béèrè pé àwọn tí wọ́n tẹ̀lé lọ níbo ni wọ́n bá àtúnṣe dé láàrin àtúnṣe wọn sínú àtúnṣe wọn ní ọkọ àti àwọn tíjọ dánlọ́ọ̀gì gbọ́dá ẹni kí Muyideen náà wá kó ọjà rẹ̀. bẹ́jà bá sọ lálẹ́ odò àmọ́ tó tó náà ṣe bí Yorùbá jọ ni wá ṣé bí Yorùbá kàwé kò ní kọgbọ́n orí ni. even èèyàn níyàwó mọ̀dẹ̀fẹ́yàwó lè sùn lọ́kà gbogbo dúkìá ti bẹnulé rẹ̀ tó bá fi máa di gbẹ́fẹ́ wá kó tá àti ìkọra wa yóò ti níbi tá a fi ẹsẹ̀ fọṣọ ọlọ́kùnrin dé àwọn ẹbí kìíní àwọn ẹbí kejì wọn ti jọ ní àjọsọ láàrin àwọn ọkọ àtìyàwó ti jọ lájọsọ tó bá wá jẹ mọ́ ipé ọ̀dà lọ kú ẹrù rẹ lọ́dọ̀ ọkọ rẹ fún kọjá pé yàwó ni yóò ti níbi tí wọ́n ti ṣàtúnṣe ọ̀rọ̀ dé kó tó kẹrù kíkó. Wa alaikum salam adára ló yẹ sáré asúlẹ̀ mùsùlùmọ́tún yawmal qiyamah kò sí nǹkan tó máa gbẹ̀yìn àbòsí ó kúkú lábòsí. àyìn náà wo èyí tí Muyideen iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ sí ẹ̀sìn Islam kì í ṣe wa Islam kò sí nínú sẹ̀ríà Islam even kò sí nínú súnà Islam. because tó bá jẹ́ pé ó fẹ́ lo ìrìn àjò ipò ti di mùsùlùmí òdodo tó yẹ kó fẹ́ lo pò ti di mùsùlùmí òdodo mo ti wí ti pẹ́ kí ló tí ò lọ bá wọn fámìlì ìyàwó ẹ̀ ní sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kí ló tí ò kó àwọn èèyàn dání inú fámìlì tiẹ̀ láti lọ fámìlì ìyàwó ẹ̀ ní sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n wá ní wọ́n ní I can't believe. bẹ́ẹ̀ ni Muyideen ló ní ṣọ́ọ̀bù nígbà tí Muyideen dẹ̀ ní ṣọ́ọ̀bù ṣé ń tọ́kọ́ ni kì í ṣèyàwó ló ní. táwọn nǹkan kan bá máa wáyé ní ṣọ́ọ̀bù yẹn ó yẹ kó lájọsọ even kọjá pé kò sí kéèsì kankan lórí dúkìá ìtẹ́lẹ̀. nígbà tó jẹ́ pé ọ̀rọ̀ ọkọ àti
ìyàwó sì ń bẹ láàrin wọn kò sí ráìtì kankan tíjọba kankan ní láti lọ kó ẹrù yẹn ò sí èyí tí wọ́n fi lè kó tó bá jẹ́ pé àjọsọ kẹ́ ti wà láàrin àwọn àtìyàwó àtọkọ tẹ́tì fáìtìyàwó bóyá ọkọ rẹ̀ wá fẹjọ́ sùn á ọ àwọn fámìlì kìíní fámìlì kejì wọ́n ti jókòó lórí ọ̀rọ̀ àtúnṣe ọkọ àtìyàwó tí wọ́n bá wá succeed ókè ẹ sọ fún mi dúkìá tí bẹ́ẹ̀ yẹn jẹ́ méjì ilé àti ṣọ́ọ̀bù àtọjà tí bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù ṣé nígbà tí Muyideen ti lọ kó ọjà tí bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù ṣé nǹkan tí ń sọ ní pé ìyàwó òun ló nílé. nígbà tó ti lọ kó ọjà tí bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù tíyàwó dẹ̀ sọ pé owó tí wọ́n ń bùn ún ló ń fi rajà síbẹ̀ ọkọ òun náà mọ̀ pé òṣọjà kẹ̀kẹ́ má páálí lásán ni nígbà tó kọjá lọ́bẹ̀ lọ kó gbogbo ọjà yẹn nísìn ṣé nǹkan tí ń sọ fún wa ni pé ìyàwó òun ló nílé kọ́yọ̀dá ṣọ́ọ̀bù fóun. ṣé nǹkan tí ń sọ ni pé ìyàwó òun ló nílé kó bó mú ṣọ́ọ̀bù. bí wèrè bá rojọ́ wèrè kan ni ó dáa àti wípé nígbà tí wọ́n ní wọ́n ti bá gba ṣọ́ọ̀bù ṣé kò ságbára àti bá arajà sí ṣọ́ ni wọ́n kú tí ó kún àkáǹtì fún ẹni tí ń gbà láti ti wà lábúròdù ẹni tó làkáǹtì wà Nàìjíríà sẹ́ni tí ń gbà láti ní ọ̀rá láti ní àbẹ tó wà Nàìjíríà ní ọ̀rẹ́ mi ṣẹ́wó fún. ìdínà sírata lil mustaqim rọrọ lẹ́san ìkà náà lẹ́san rere lẹ́san ìkà náà lẹ́san ṣé yóò bá wù ẹ́ nínú méjèèjì ẹ̀san èké àdàlérí ọmọ. gbogbo ọ̀rọ̀ ní kó lè mọ̀kánì mọ̀kánù gbogbo àyè kọ̀ọ̀kan lọ́lọ́rọ̀ tó fi tiẹ̀. mo sọ pé ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn wàláì kì í sọ̀rọ̀ ẹ̀sìn a ní láti lọ́pọ̀ mẹ́sìn wàláì kì í sọ̀rọ̀ ẹ̀sìn a ní láti lọ́pọ̀ mẹ́sìn ṣé wọ́n lè gbarú ẹ̀ sẹ́mi lè gbarú ẹ̀ sẹ́yìn náà lè gbarú ẹ̀. ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nísìnyí fáìn kò kan Àgbàlá Gabriel mọ́ wàláì but láàrin ọkọ àtìyàwó ṣé dúkìá kó lọ́kàn fún ọkọ láti lọ kó dúkìá ìyàwó ẹ̀. ọmọ Mubarak ọ̀rọ̀ àṣẹkọ àṣẹpípakọ là ń sọ ó dùn mí tí rí orúkọ yín pé imam ọ̀rọ̀ àṣẹpípakọ kó tó kẹkùn wọn máa kẹrù ṣé kò yẹ kí ọ̀rọ̀ àtúnṣe wáyé láàrin ọkọ àtìyàwó. ó yẹ ká tún sí ọ wáyé láàrin ọkọ àtìyàwó ó yẹ ká bí ọkọ dìde kan lọ bẹ̀ bí ìyàwó fáńkì owó nàbí ìsinmi àlìhínà
ẹni Kùránì kọ́ wà ṣe báwọn ẹbí náà ni wọ́n yọ̀ǹda àyàwó fọ́kọ tẹ́lẹ̀ káwọn pé muskilat wá ṣẹlẹ̀ ṣé Muyideen àtàwọn ẹbí rẹ̀ ọ̀lẹ́tọ̀ọ́ kí wọ́n lọ sọ́dọ̀ fámìlì ìyàwó ẹ̀. ṣé Muyideen àtàwọn ẹbí rẹ̀ ọ̀lẹ́tọ̀ọ́ ọmọ yóò wọ̀ bọ́lẹ̀ láti sẹ́mọ ṣe báwọn kan ni wọ́n fàyàwó fún. ẹ méjì àṣàbọ̀ sí i tọ́bọ̀ jẹ́ ìpè tí alukurian kúlù wá kúlù fọ́kàsí ilimi alim ibi tẹnìkan ti pín tẹnìkan ti bẹ̀rẹ̀ o. àmọ́ àwọn kẹ̀kẹ́ wà nù dájọ́ sẹ̀ríà tó wà mọ̀ sí hù tọ́jà pé tí wọ́n bá bí ọmọ ọdún mẹ́wàá gan ọmọ ọdún márùn gan nínú Islam yóò sọ̀dájọ́ ń pẹ́. alukurian ni ẹ fẹ́ yàwó pẹ̀lú yọ̀ǹda àwọn ẹbí wọn ṣe báwọn kan ni Muyideen lọ kóṣù fún àwọn kan náà lọ gbàyàwó lọ́dọ̀ wọn bọ́rọ̀ ìṣe wá tó láti yẹjọ́ yìí sáwọn mùsùlùmí tí Muyideen sá sí wọn lábẹ́ ṣé wọn lẹ́tọ̀ọ́ àti gbà lámọ̀ràn táwọn ọba tiẹ̀ lè tẹ̀lé tọ́kílẹ̀sì pé kí ló tí wọn ò lè tẹ̀lé lọ sọ́dọ̀ àwọn fámìlì ìyàwó ẹ̀. ṣẹ́sẹ̀ rí àkọ́ wa bẹ́ẹ̀ ni ọkọ̀ ẹ̀kú ló ti di mùsùlùmí ìwà ètí wá ń hù yìí ṣé ìwà àti ṣe mùsùlùmí rèé ìwà tí Muyideen hù yìí ṣé ìwà àti ṣe mùsùlùmí ṣé ni Muyideen hù yìí no kì í ṣe ìwà àti ṣe mùsùlùmí. ibù kọjá pé ìyàwó ẹ̀ náà máa gba Islam ọ̀rọ̀ ní kómokómoro wà ṣé Islam ó ní ká mọ tíráàtì ìyàwó wa ni. alukurani ni arijalu qawwamuna ala nisai bima fadala Allahu ba'dahum ala ba'di wa bima anfaqu. arijalu qawwamuna ala nisai alukurani Olúwa jẹ́ yé wa pé ọkọ lórí aya bima fadala Allahu ba'dahum ala wa bima anfaqu ẹ̀spẹ́sìsì tí tọkọ bá ná lérí ìyàwó ọwọ́ àánú tá a fi ń jó lórí. ètè mi kẹgbà tí mo gbà pé mi believe ní kò sọ pé ọlọ́pàá wo ọlọ́pàá ọ̀jẹ̀dẹ̀ wò àfi tó bá jẹ́ pé tọkàn rẹ̀ ń ti aṣọ ọlọ́pàá ọkọ̀ wọ̀ṣọ dúdú ọlọ́pàá ò ní tẹ̀lé ọkọ tó fún àtìyàwó rẹ̀ tí ì ṣe pé ti túká tí wọ́n dẹ̀ ṣe court wedding kọ́lọ́pọ̀ wá tẹ̀lé ọkọ pé kọ́ lọ kú ẹrù ẹni tó rí ọ lẹ́rù ẹni tó rí ọ ní ọjà kọ́lọ́pọ̀ wá tẹ̀lé pé kọ́ lọ kẹ́rù. àbáwọn ọ̀nà ní Agboola fọ́dà mi nìyẹn kọ́lọ́pọ̀ wá tẹ̀lé ọkọ tọ́jẹ́ fún àtìyàwó ẹ̀ ọkọ àtìyàwó sì ni wọ́n bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti jáwé fúnra wọn náà àdẹ́bẹ́ náà ń pè dédé kẹjáwé fúnra wọn wọ́n lè padà jẹ́ lọ́kọláya lọ́la kì í dá sí pé àwọn ọlọ́pàá ti fáìtì ìyàwó tí wọ́n ti bá ṣe mítìn tí wọ́n ní ọ̀rọ̀ àwọn yanjú ọ̀rọ̀ wọn kò gba yíyanjú kì í sí pé àwọn human rights ti fáìtì ìyàwó wọn ní ráìtì kankan láti lọ kẹrù lọ́dọ̀ ìyàwó torí tọkọ ní ìyàwó lónìí tíyàwó ní ọkọ lónìí èèfù tó bá jẹ́ pé ọkọ nìkan ló lọ ọbẹ̀ tó lọ mú nǹkan ó tún ní right kọjá kíjọba tẹ̀lé lọ torí kí wọ́n máa béèrè lọ́wọ́ àwọn ìjọba yẹn pé ẹni tẹ́ ẹ tẹ̀lé ẹni tẹ́ ẹ wá kẹrù lọ́dọ̀ rẹ̀ ṣé ẹ ti ṣe mítìn pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ ṣé ẹ ti invite ẹ̀ kí làjọ sún ẹ̀yìn pẹ̀lú ẹ̀ láàrin wọn àtọkọ ẹ̀ kó tó di pé ẹ wádọ̀ rẹ̀ wá kẹrù. alukurani Olúwa ni wàá ní àkúnbẹ́nẹ̀kùn bẹ́ẹ̀ àkì Olúwa gẹ́gẹ́ ní ẹ̀dájọ́ òdodo láàrin yín èyí táwọn tẹnu mọ́ fún rè èyí táwọn tẹnu mọ́ fún rè ọkẹ́ sọ fún mi nísìnyí nígbà tí Muyideen
tó wọ ṣọ́ọ̀bù rẹ̀ lọ tíyàwó rẹ̀ wà tó lọ kó gbogbo ẹrù ṣé kíyàwó náà lọ ta ilé mọ́lẹ̀ gbọ́dọ̀ mọ́ ṣé kíyàwó rẹ̀ náà lọ ta ilé mọ́lẹ̀ kó nígbà tọkọ òun ti kó ẹrù ṣọ́ọ̀bù òun náà ti ta lé kó wá dìrìn àjò pé nígbà tí wọ́n ju òkúta èmi náà ju ògúlùtù bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí àti Muyideen àtìyàwó ọkọ àtìyàwó ni wọ́n. ṣẹ̀rí ọ̀dẹ̀ sọ pé ká tú yìgì tí yìgì ọba dẹ̀já yóò níbi tí wọ́n ti bá túnṣe dé yóò dẹ̀ níyà àwọn tí wọ́n ti jókòó lórí àtúnṣe tí wọ́n sọ pé kò gba títúnṣe. mo fẹ́ ká oníkálukú ẹ̀mẹ̀já bẹ̀rù àti sun ẹjọ́ bẹ̀rù àti sun a wà ní ìlú Ìlọbù lónìí níbi ìsìnkú bàbá wòlíì Ọlọ́run Malam Yusuf Adépọ̀jù àwọn adé ìtẹ́ bàbá sí bàbá sí àwọn wo sàárè bíi mẹ́ta tí wọ́n gbẹ́ kalẹ̀ tí wọ́n tún gbé òkú tí wọ́n sì síbẹ̀ bọ̀ àtàwọn èèyàn wa kan wájọ dúró bẹ́ẹ̀ pé ibi tó kálukú parí ayé ẹ̀ sí rè ẹsẹ̀ mẹ́fà sàárè tẹlomi ò ní tẹ́sẹ̀ mẹ́fà bí ẹ bá kó 40 ilé ẹsẹ̀ mẹ́fà náà lọ́ọ́ parí ẹ̀ sí bí ẹ bá ní ẹ̀mọye ọkọ̀ ẹsẹ̀ mẹ́fà ni ó parí ẹ̀ sí bí ọba dé ọba ara lẹ̀ rí gbèlè pé ọkọ̀lé ẹsẹ̀ mẹ́fà náà ni bí ọba ara kẹ̀kẹ́ rí gbèlè mọ́tò ẹsẹ̀ mẹ́fà náà ni ẹ̀sìn wa àti wáwá yìí ilá àdèmọ̀ jẹ nínú sàárè ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí ṣó lè jí oníjọba ọ̀run sí ẹ̀sìn rẹ gẹ́gẹ́ fálù tó bá wò pẹ́sìn rẹ fálù àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rẹ sínú wọn dùn sí ọ látara ìwà àbànújẹ́ tó wù pẹ̀lú wọn. ọ̀tàbàsókè yídóborí bọ́bá yìí ò rí tọ̀run wò. abáàdà ní tásà wádìí jẹ̀míìlà min fi àlíkà ìnámà kọ̀rí inú nìfọ̀tà fìlìkọ́bùrì mọ̀nkánì yẹ fún àlù. tásà wádìí jẹ̀míìlà àtẹ̀mí àtẹ̀yìn ẹ jẹ́ ká organize tó dáa ẹ jẹ́ arìnrìn tó dáa ẹ jẹ́ sọ̀rọ̀ tó dáa ẹ jẹ́ hùwà tó dáa ẹ jẹ́ ajẹun tó dáa ẹ jẹ́ amú tó dáa tẹ̀sán wádìí jẹ̀míìlà àfààní pèsè tó dáa nífi àníkà nínú gbogbo iṣẹ́ tó bá ń ṣe. torí pé kí ni o kọ̀rí inú nìfọ̀tà fìlìkọ́bùrì mọ̀nkánì yẹ fún àlù. ẹni tí wà á tiẹ̀ tẹ́jọ́ lo ìgbésí ayé nínú sàárè ntọ́ bá ṣe ni o ntọ́ bá ṣe ni o ntọ́ bá ṣe ni o èmi ò nígbàgbọ́ mi gbàgbọ́ pé àwọn ọlọ́pàá ni wọ́n tẹ̀lé Muyideen kí ló fẹ́ kàn wọ́n nípa ẹrù ètò bá mú ọlọ́pàá tẹ̀lé Muyideen wọ́n yà fẹ́ báyàwó rẹ̀ sọ̀rọ̀ ni wọ́n gbọ́dọ̀ lọ́bẹ̀ lọ kẹ́rù ráìtì wo wọ́n ní ráìtì kẹ́kẹ́ mẹ́tì wọn ni wọ́n ti bá ọkọ àtìyàwó ṣe ọ̀rọ̀ wọn ni tí wọ́n ti bá ọkọ àtìyàwó sọ kí lábọ̀ tí ìyàwó àtọkọ tó ti fún àwọn ọlọ́pàá nípa fámìlì wọn pé fámìlì kìíní àti kejì wọ́n ti jọ jókòó lórí àtúnṣe tí wọ́n fi kẹ ẹrù kíkó. tó fi máa kẹ ẹrù kíkó. omi la kọ́kọ́ tẹ̀ka tó tẹ́yẹ rin káwá pé Muyideen lọ kó ẹrù ní ṣọ́ọ̀bù ẹ bá mi bí Muyideen léèrè pé ṣó ti dá igbó sí méjì ni ṣé nǹkan tí ń sọ ni pé
kíyàwó wọn fọ́ múlé òun ti fọ́ mú ẹrù ṣọ́ọ̀bù. ṣé nǹkan tí Muyideen sọ ni pé kíyàwó wọn fọ́ múlé òun ti fọwọ́ mú ẹrù ṣọ́ọ̀bù tó wá kó. sórí bíbẹ́ lóògùn orí fífọ́ ni orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́. ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí Muyideen àtàwọn alámọ̀ràn rẹ̀ ẹ kàn ń gbé ní wrong side. ọ̀rọ̀ tí ò kọjá ọ̀rọ̀ àjókòó sọ láàrin 2 hours ní gbogbo tí ń bẹ́lẹ̀ yìí tẹ́nì kẹ̀kan ọ̀yọ́ dá sí. ọgbọ́n àgbẹ́jù ẹ̀dẹ̀ fi ń dojú ọ̀rọ̀ rú. ọpọlọ tí ò tó nǹkan ẹ̀dẹ̀ fi ń ba nǹkan jẹ́. làákàyè tó kúrú ẹ̀dẹ̀ fi ń fọ̀rọ̀ ọgùn. ṣé gbogbo ọ̀rọ̀ ní social media wọ́n tún aláwọ̀ tí wọ́n wá wọn aláwọ̀ kí wọ́n rìkọ́ọ̀dù àwọn kò lè jọ́ ọlọ́pàá kì í sáwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá ọ̀jẹ̀dẹ́rú ẹ̀ wò Muyideen wá sẹ́ẹ̀tì yín bẹ̀yẹn ni àwọn ọlọ́pàá Nàìjíríà olóríire ní gbogbo wọn à ní ṣe lẹ́gàṣẹ́ kí kọ́lọ́pàá tó lè lọ kó ẹrù èèyàn níbìkan ṣé wọ́n ti fọ́ńtọ̀ níwèé ni. ṣáwọn ti fóńtọ̀ níwèé ni ẹni ò bìlífì páwọn ọlọ́pàá ni wọ́n lọ kò lè jọ ọlọ́pàá bò no irọ́ wọn làtọ̀ ọlọ́pàá àti human rights wọn àtún wá gbà kí wọ́n fídíò àwọn. wọ́n ní wọn àtún gbà kí wọ́n ṣe fídíò. ẹjọ́ tí mo bá rí ẹni tó mọ nọ́mbà ìyàwó Muyideen mo ní ìdí nọ́mbà ìyàwó Muyideen mo láwọn ìbéèrè tí mo fẹ́ bí. mo ní ìdí nọ́mbà ìyàwó Muyideen. ẹjọ́ tí mo bá rí ẹni tó mọ̀ ẹ dákun ẹ sẹ́ndì ẹ̀ sí mi ní WhatsApp nọ́mbà mi. ẹ sẹ́ndì ẹ̀ sí mi ní WhatsApp nọ́mbà mi ẹni tó bá mọ nọ́mbà ìyàwó Muyideen ẹ sẹ́ndì ẹ̀ sí mi ní WhatsApp nọ́mbà mi. èyí tí ọ̀dà olóko méjì kọ̀dá ní jẹ́ ọlọ́pàá wa Nàìjíríà wàláhì olórí pípẹ́ ni wọ́n sì wá tẹ̀lé ọkọ láti lọ kú ẹrù nílé ìyàwó kódà kó jẹ́ pé Muyideen ló ní gbogbo ẹrù tí bẹnu ṣọ́ọ̀bù. á bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́pàá náà pé ń bolẹ̀ ti bá àtúnṣe dé láàrin ọkọ àti ìyàwó tó fi kẹ́ ẹrù kíkó. níbo ni ẹ ti fetí gbọ́ àtúnṣe dé láàrin ẹbí kìíní àtẹbí kejì kó tó kẹ́ ẹrù kíkó. ẹ bá mi sọ fún ìyàwó Muyideen kó lọ rìpọ́ọ̀tù kéèsì yẹn lọ́la torí pé déwájú dẹjọ́ ìdẹ́yìn ìdáṣọ gbogbo ibi tíyàwó Muyideen bá dẹ̀ ń lọ kó má dárìn mọ́ o má dárìn mọ́ ẹ sọ fún ìyàwó Muyideen o kó má dárìn mọ́ o kó má dárìn mọ́ o because oorun la máa ń fi dínkù wò ọkọ tó wà tìyàwó orí ọjà tọ́jà ṣàlàyé gbogbo àwọn akitiyan tó ṣe tíyàwó ń ṣe lórí kó rí ọkọ ẹ̀ tá a gbọ́ tá a fetí gbọ́ táwa lọkùnrin yẹn kú àwọn ọkọ àwọn kan wá ní èmi ò bìlífù páwọn ọlọ́pàá ni kódà mi bìlífù páwọn human rights ni ayé ti advice oníkálukú ti máa ń tọ́tọ́ àti tí ọ̀tọ̀. tó mú kú àwọn kan wá láti wá kẹrù ìwọ ọmọbìnrin yìí máa wà bí kíáfù o reality lèmi ń sọ yẹn o òótọ́ ọ̀rọ̀ yìí pé kéèyàn má sọ ohun àlè aláàlùbà yìí nú wọ́n lé aráàmù bà yìí nù
àlè aláàlú bayyinu wàlẹ̀ aráàmù bayyinu gẹ́gẹ́ báyìí lóòótọ́ ọ̀rọ̀ ọmọ fira rẹ̀ hàn tí ní àjọ bá ti di pé àwọn kan wá ń ká ìyàwó Muyideen ní ṣọ́ọ̀bù tí wọ́n ń kó ṣọ́ọ̀bù gbogbo ẹ̀yin ènìyàn gbogbo ẹ̀yin tẹ́ wà ní ẹ̀fàrọ́mẹ́ǹtì ṣọ́ọ̀bù yẹn ẹ máa bá ní mọ́nítọ̀ ọmọbìnrin yìí tí ò bá wọ̀ kó máa lọ sọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ náà. kó máa ṣe kí ni mo pè é máa gba kọ́ọ̀lù wọlé o torí mo fẹ́ káwọn èèyàn bá ní dá sí ètò yìí kí lẹ́yìn náà rí sí i. wọ́n ní Muyideen wá kó ẹrù ní ṣọ́ọ̀bù òun àtìyàwó ẹ̀ kí lẹ rí sí i. WhatsApp number tá ẹ lè pè wọlé sí rèé ẹ lè pè second WhatsApp mi sìn. nẹ́bà yìí ní ká pè mo fẹ́ kẹ́ jájọ fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ 07083928778 ẹ lè pè direct ẹ lè pè ní WhatsApp ẹ lè pè direct ẹ lè pè WhatsApp ẹ kí ni sọjẹsẹ tí kí lámọ̀nà tẹ́ fẹ́ fún ìyàwó Muyideen agbọ́pẹ́ ọkọ rẹ̀ àtàwọn kan àní ọ̀gbọ́dọ̀ jọlọ́pàá àwọn ọlọ́pàá Nàìjíríà wọn èso rẹ̀ gbé wọn èso ranu àwọn náà mọ̀ lẹ́gà díùtì kọ́lọ́pọ̀ tó wá kó ẹrù ní ṣọ́ọ̀bù èèyàn káṣọ pé ọkọ ìyàwó gan lọ report wọn ò ní kọ́ lọ pè ìyàwó yẹn wá ọ̀kan lọ́rọ̀ ọlọ́pàá kan pé kọ́ lọ pè ìyàwó yẹn wá wọ́n wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. wọ́n á béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn kì í ṣe pé ní àjọ pé kọ́kọ́ kàdé kó sì máa palẹ̀ ẹrù mọ́ àwọn ọmọ rẹ̀ ti kọ́ ọ̀jẹ̀dẹ́rú ẹ̀ wò. Assalamu alaikum ìyá mi ẹ pẹ̀lẹ́ mà. Hello. Yes, ẹ pẹ̀lẹ́ mà gbogbo ayé ní gbá ibo lẹ ti ń pè. À ń pè láti Èkó. Alhamdulillah. Ǹjẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí ń lọ yìí? Kí lámọ̀ràn tẹ́ rí fún wa? Kí lèrò tí ń náà pẹ̀lú ẹ̀? Ṣèbí Muyideen ṣájà. Ṣèbó sọ pé òun ò fẹ́ kankan mọ́ ní àgbàlá. Bó ṣe wí nu o. Mọ́ lágbàlá. Ó lóun ò fẹ́ kankan mọ́ kí ló dé tó tún wá lọ kó ẹrù. Àwọn tí wọ́n gba ṣọ́ọ̀bù fún tí wọ́n ò rí owó ra ẹrù sínú ṣọ́ọ̀bù. rí owó ra ìyà sí ṣọ́ọ̀bù náà ṣe lọ kó ẹrù dídí àwọn oríṣiríṣi. Ẹ rí kó gbẹnu tán. Ẹ wò ó àfi kọ́lọ́run kó ṣàánú ìyàwó ẹ̀ yẹn o Ọlọ́run nìkan ló lè ṣàánú ẹ̀. Mo ti ní kọ́mọ dárì mọ́ kọ́mọ sí rìnrìn alẹ́ Ọlọ́run bá ní sẹ́ lẹ́sùn olóore. Ẹ jẹ́ ká tún gba kọ́ọ̀lù mi. Kí lámọ̀ràn yín fún ìyàwó Muyideen pẹ̀lú pé wọ́n ní ọkọ rẹ̀ àti àwọn kan àtàwọn kan ni kò gbọ́dọ̀ jáwọn ọlọ́pàá bò àwọn ọlọ́pàá jẹ́ rìnrìn àrèbáhùn. Assalamu alaikum. Assalamu alaikum.
Assalamu alaikum. Assalamu alaikum. Ṣé sáfíìsì bí ẹ wà ní ọ̀dá ni kò kọ̀lẹ́ẹ̀tì o. Ojú wo lẹ́yìn náà fi wò ó? Torí Yorùbá lẹ́nìkan ìjáwádìí ọ̀pọ̀ yẹn ní jẹ́jẹ̀ mọ́. Àwọn kọ́ọ̀lù yẹn ń jára wọn ni o. Ó 83 92 87 78. Ẹ lè pè ní WhatsApp, ẹ lè pè direct. Ẹ lè pè ní WhatsApp, ẹ lè pè ní direct. Kí ni àfojúsùn tí pẹ̀lú pàgbọ́n fọmísẹ̀ pé Muyideen ní àtàwọn kan àwọn kan páwọn ọlọ́pàá mo ní òlejò ọlọ́pàá wọ́n ní human right kò jẹ́jẹ́ human right torí a máa bẹ̀rẹ̀ yìí pé kí làtúnṣe ìgbésẹ̀ wo ni wọ́n ti gbé láàrin ọkọ àtìyàwó kó tó kẹrù wá tẹ̀lé wá kẹrù kí lèrò tí àmọ̀ràn owó lẹ́lẹ̀ fún obìnrin yìí. ẹ̀yin náà bá wa pè wọlé kẹjájọ yára wa nílàákàyè àmọ̀ràn wo lẹ́lẹ̀ fún ọmọbìnrin yìí tó wà nínú ṣọ́ọ̀bù tọkọ rẹ̀ dẹ̀ kó yẹn wà tí ó sì wà kẹrù. ẹ̀rí pé mi mẹ́sà Àgbàlá Gabriel ọ̀rọ̀ yà kà Àgbàlá Gabriel ọkọ ló wá dé ìyàwó ẹ̀ ṣọ́ọ̀bù tí wọ́n dẹ̀ ti gbà fún ni tí wọ́n bá arajà bẹ́ẹ̀ tóun àti ìyàwó ẹjọ́ mọ́ tí ẹjọ́ ń perfect. Salamu alaikum. Salamu alaikum. Ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí? Salamu alaikum. Ẹ pẹ̀lẹ́ bá ìyá wa. Ẹ̀ka ọmọ ẹgbẹ́ iṣẹ́ olúwa. Yes ma. Àdúrà wọn gbà. Àmín. Ìmọ̀ràn mi tí àwọn òbí ìyàwó Muyideen. Náà. Wọ́n ní pé kí wọ́n mójútó báyìí. Kí wọ́n mójútó. Bẹ́ẹ̀ ni kí wọ́n má fi sílẹ̀ rárá. Nǹkan tó bá dẹ̀ jẹ́ nǹkan rẹ̀ kó tètè kó kúrò nínú ilé yẹn. Èsì náà sùn. Tí Muyideen bá padà wá gbogbo ẹrù tó ń bẹ́ẹ̀ lẹ́yìn ló máa kó pátá kò ní ṣẹ́kù kankan bẹ́ẹ̀. Allah akbar. Ọlọ́run ní faburú ṣe ìyá wa ní kí àwọn fámílì ọmọbìnrin yóò mójútó kí wọ́n mójútó Ọlọ́run bá ń dúró tì í àmọ̀ràn gidi lẹ fún kí wọ́n torí ọkọ tó kó yàn wá lé wá kẹrù kò sí tí ò lè ṣe o. ẹjọ kí lámọ̀ràn táyì náà ní kódà àwọn èèyàn wa kan ní ìtọ́ bá tún kù tó fẹ́ mú kẹ kó mú kọ́ máa bá tiẹ̀ lọ àmọ́ ọkọ àtìyàwó ni wọ́n. Assalamu alaikum. Ìyá mi dáadáa àbúrò ní sí. Yes sir, ó tèmi fẹ́ sọ ni pé ọ̀rọ̀ yẹn ṣe rí ń fẹ́ sà. Ọ̀rọ̀ ọkọ àtìyàwó ni kọ́ máa involve Àgbàlá. Kọ̀ọ̀kan Àgbàlá rárá pàápàá. Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ ọkọ àtìyàwó ni ẹrù tí Muyideen wá kó ọjà ẹ̀ tó ń tà
tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tó di pọ́rọ̀ dàrú ni òun ló dẹ̀ ní nǹkan ẹ̀ ó kàn wọ́n fi ìyàwó ṣọ́ṣọ́ọ̀bù ni tó bá wù láti wá kó ẹrù ẹ̀ ìyàwó ò lè stop ẹ̀ kó má wọnú ilé láti wá kẹ́rù ìfà tó bá wọnú ilé láti kó aṣọ ìyàwó ò lè stop ẹ̀ kó ẹ̀ ní o wọ́n ti fún wọn nílé yẹn ẹ understand. bẹ́ẹ̀ni. ẹ̀ńtà ní kó má wọnú ọbẹ̀ wá má mú anything course ló máa stop ẹ̀ pé kó má wà anything bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. sí ìtẹ́jọ́ òde tí èdè kóòtù ó lè wọlé wá mú tó bá wò ọkọ àti ìyàwó ṣì ní wọn. bẹ́ẹ̀ni. ẹ̀rù tó dẹ̀ wá ń bẹ̀ yẹn lónìí wọn ò tí ì tún wọn ká bí ọkọ àti ìyàwó. ó ń ṣe lọ́kọ ìyàwó òun náà ṣe ni. ó ní ìyàwó ẹ̀. ìyàwó ẹ̀ ní kó lọ mú sòrò ó lè wá bẹ́ẹ̀ yẹn ní time láti wá mú tó bá wò kóòtù ní kó má wọ bẹ̀ ìwé ilé ọwọ́ ẹ̀ ló wà lóyìn ní gbogbo tó wà ń bẹ̀ yẹn ló ṣe ní. òun ló ní. kóòtù nìkan ló lè stop ẹ̀ pé kó má wà mídìtì nínú ilé kódà àgbàlagbò lè ní kó má dé bẹ́ẹ̀ yẹn tó lóun ló nílé. bẹ́ẹ̀ni. so ìyàwó ẹ̀ ní kó lọ mú sòrò. báyà máa gbọ́ ìyá wa ètè mi wá ń sọ ní pé ńgbà tí ń pa àwọn ọlọ́pàá tẹ̀lé mo nínú ìgbà tí ì ṣe pé ọlọ́pàá ṣàtúnṣe kan kò ọlọ́pàá ò lè tẹ̀lé lọ kẹ́rù. ọlọ́pàá ò lè tẹ̀lé wá kẹ́rù ó lè má wọn tán jẹ́ bí ọ̀rẹ́ ẹ̀ bí ẹgbẹ́ nǹkan ọ̀kan dání. láti wá ọlọ́pàá ò lè ṣerú iṣẹ́ yẹn. ó lè wọ ṣọ́ọ̀bù ó lè wọnú ilé àmọ́ kọ́lọ́pàá wá tẹ̀lé àbí human rights ọlọ́pàá ò ní ṣiṣẹ́ ìlẹ́gà kó tó di pọ́lọ́pàá ó lè tẹ̀lé yẹn lọ kẹ́rù yóò jẹ́ pé ẹ ti lájọsọ kan ní ọ́fíìsì. mi ò rò pé ẹnìkan kò lè tẹ̀lé Muyideen wá ṣerú iṣẹ́ yẹn ohun àtàwọn èèyàn ẹ̀ ni wọ́n máa ti sọ pé bóyá Àgbàlá ò sí nílé tàbí yá pé Àgbàlá wà lórí prógráàmù kan tó wá wọ́n máa ti wá ṣọ́lẹ̀. if care is not taken àwọn tó ń ṣiṣẹ́ fún Muyideen sì wà nù kọ́mpáǹdì yẹn. àwọn tó ń jẹ́ ojú Muyideen ìwà nù ọgbà yẹn. lọ́dọ̀ Àgbàlá ṣọ́ra fún wọn ni. orí yín ò ní dàrú. àwọn tó ṣì ń bá Muyideen ìṣọ́ Àgbàlá sì wà nínú ọgbà yẹn. wọ́n máa sọ pé bàbá yìí ni kò wá ìgbà wá yìí ni kò wá kó àwọn tó yìí ń ṣe iṣẹ́ alamínà máa ń pè é àwọn tó ṣì ń ṣiṣẹ́ fún Muyideen pọ̀ nínú ọgbà yẹn tó Àgbàlá ni kó ṣọ́ra wọn ẹ ṣe sàn. ẹ̀mí yóò gún ẹkú làákàyè àwọn ọlọ́pọlọ ń bẹ lábẹ́ sọ́mọ̀ yìí o bó ṣe rí nìyẹn náà Muyideen lè wá sí ṣọ́ọ̀bù fún rẹ̀. Salaam alaikum. Ọlọ́run járe ń pẹ́ mà. ẹ lè sà. Yes ma. Christian lè ní. Àlàáfíà fún yín mà. àmì sà ẹ ṣe sà àtẹ̀yìn náà bàbá mi. Yes. gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ètò yìí gbogbo ẹ̀ là ń tẹ̀lé yín. Alhamdulillah. agbára Ọlọ́run pẹ̀lú dààmú. Àmín àmín àmín. ẹ ní dààmú. Àmín àmín àmín. irú yín ṣọ̀wọ́n bàbá. Allah. irú yín ṣọ̀wọ́n. Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí. Allah. ṣe rí bóyá màmá ni kí n sọ àbí bàbá torí ohun yẹn ó jọ ti ọkùnrin ó jọ tóbìnrin ló sọ̀rọ̀ tán láti yẹn. Ìyá ni ìyá. ṣáàbíamọ lẹ́yìn ìyá ni ṣáàbíamọ ni wọ́n ṣáàbíamọ ni wọ́n kì í ṣàbíamọ tó bá jẹ́ àbíamọ ni. Muyideen ó fi ọmọbìnrin yẹn sílẹ̀ nílé ó lọ ọmọbìnrin yẹn ń pè kọlù wọ́n ní ó ti fi almost gbogbo owó ọjà ó ti lọ fi mú pàrágà ó ti fi ta tẹ́tẹ́. wọ́n donate owó fún ọmọbìnrin yẹn ó fi rajà kún ọjà sí ṣọ́ọ̀bù ṣọ́ọ̀mọbìnrin yẹn ló ń kọ́ Muyideen ni. kò sọ bẹ́ẹ̀ o. ṣó ló ń kọ́ ni tó bá kọ́ ṣó sì máa wà nínú ilé ó sì máa ṣe ṣọ́ọ̀bù Muyideen ò ṣe padà wá sílé. inú mi dùn pé bàbá mùsùlùmí ni làwọn tó ń gbè fún Muyideen lẹ́yìn ẹ̀dẹ̀ rí ọ̀nà òtítọ́ ńlẹ̀ ẹ̀dẹ̀ tẹ̀lé. inú mi dùn Ọlọ́run gbọ́ inú mi dùn torí ìkàkọ́ ló máa rojọ́ ìkàkọ́ ló máa dá ó dín ní yẹn wá sọ pé. wọn ò bùkátà kí àwọn fámìlì Muyideen ni wọn lọ bá fámìlì ìyàwó bó láti yanjú ọ̀rọ̀ ọkọ àti ìyàwó. bẹ́ẹ̀ ni bàbá ṣé bí wọ́n dànù ọmọbìnrin ṣé bí wọ́n lọ kóòtù ṣé bí wọ́n ṣe engagement wọ́n lọ ṣọ́ọ̀ṣì ìkàlẹ̀ tó sọ̀rọ̀ kan yìí. àwọn náà ṣe ka èrò tí wọ́n ní. ìkà ni wọ́n bàbá mi ìkà ni wọ́n tí wọ́n bá ń ṣe ìkà ni wọ́n ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lórí afẹ́fẹ́ ní ojú gbogbo ayé ẹ wá ń sọ bíi pé ọmọbìnrin ọmọ ìbùkún ìyàwó Muyideen ènìyàn burúkú ó dà náà gbogbo alábìmọ náà ta ni lè gbàdúrà nǹkan tó sọmọ ìbùkún ọmọ ìyàwó Muyideen kó gbàdúrà ẹ̀fọ́mọ ẹ̀. kọ̀rọ̀kọ. Muyideen lè wà kó wá mú nǹkan tó bá wù ó lè wà kó wá mú nǹkan tó bá wù tó bá máa mú nǹkan tó bá wù kó tó fẹ́ tù nǹkan tó aláàrùn wọn bóyá kó lọ jáwèé fọmọbìnrin yẹn pé wọn ò ṣe mọ́ kó ní kálukú bá tilẹ̀ lọ́nà
ó fi ọmọbìnrin yẹn sílẹ̀ nílé pẹ̀lú kan tó tẹ́ ọmọbìnrin yẹn ti rí tó lóun ò fẹ́ ọkọ ó pàdé ẹ̀ ó fẹ́ gbogbo ọ̀tọ̀ ní níbi ìparọ́ àgbàlá ń bá kiri ẹlẹ́dàá àgbàlá ga fún gbogbo àwọn tó ń ṣàbòsí lẹ́yìn mi mọ̀ rí kò mọ̀ mi rí mi ò rí rí Àgbàlá Gabriel ṣùgbọ́n mo hate kéèyàn mo hate àbòsí mo dẹ̀ hate èké. èmi tí mò ń sọ̀rọ̀ yìí ìyá mi èmi tí mò ń sọ̀rọ̀ yìí wàláì mi ìfojú ka Àgbàlá Gabriel báyìí rí ní rírí ojú lẹ́yìn láìfù. ṣèbáwọn wèrè kan tí ní bóyá ẹ fẹ́ kọ́kọ́ lé fún ìpín bàbá mi ọlọ́run ló ṣèdájọ́ ó wà lọ́run ó lúgọ ó wòṣe ẹ̀dá bíbélì wa táwa ń kà sọ wípé èmi ń bọ̀ kọ́kọ́ èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ìbá ṣe rere ìbá ṣe búburú oníkálùkù ló máa gbẹ̀san iṣẹ́ àtẹni tí mò ń sọ̀rọ̀ oníkálùkù kò sí ẹni tó bá kọ tọ́lọ́hùn ní fún lẹ́sàn iṣẹ́ nǹkan tó ní kálukú bá mọ̀ ṣe kó máa ṣe tó bá jẹ́ ibi lọmọkùnrin Àgbàlá yẹn ló ṣe Ọlọ́run á san fún tó bá jẹ́ eré ló ṣe Ọlọ́run á san fún gbogbo àwọn àáfàá tí wọ́n ń tẹ̀lé Muyideen ṣé wọn mọ̀ pé wà lábẹ́ bridge àwítán wọ́n ní Muyideen lè jẹ́ kágbàlá blue Muyideen ló gbàgbàlá síta èmi tí mo tún tẹ̀lé Àgbàlá bàbá mi ìgbà tó ti lọ fún àwọn màmá kan tó jókòó sí ibi gọ́tà kan àwọn tó ní kí ló ṣe wọn tó tẹ̀lé wọn lọ́lé bàbá kan lábẹ́ bíríìjì lábẹ́ òkúta bẹ́ẹ̀ni ó ti di rádaràdà. ó ti kọjá kápẹ́ wèrè ó ti dòkú. ó ti dòkú. ìgbà tí màmá tó bí Àgbàlá gbogbogbò kú mo tẹ̀lé ń gbà yẹn tẹ́lẹ̀ mo gbà tẹ́lẹ̀ tí ń tẹ̀lé Àgbàlá gbogbo ìgbà tó ṣòkú rẹ̀ sí ẹgbẹ́ chọọchì kò tẹ̀ tí sí èrò kankan ní chọọchì yìí kò tẹ̀ tí sí èrò kankan ní chọọchì yìí ńlá yìí àti wò Ọlọ́run tẹ̀ fún ní ẹ̀mí kó máa ṣàánú irú àwọn Muyideen nìyẹn adínà ire máwọn tó nílò ire irú ẹ̀yà kó lọ sí kóòtù kó lọ jáwèé fọmọbìnrin yẹn. kọ́mọbìnrin gan kó lè wà free tó bá fẹ́ lọ́kọ mi kọ́ lọ́kọ. bẹ́ẹ̀ni ẹ̀kọ́ lọ́pàá wá woman last caller yẹn wá ń sọ wípé ó lè wá mú nǹkan tó bá wù sọ̀rọ̀ fún tó bá dé lọ́la láti tó mú tírọ́ọ̀kì wá tó kó gbogbo ẹrù inú ilé yẹn kọ́mọbìnrin yẹn wá wà ní kòlùkòlùfò ìka ní madam tó sọ̀rọ̀ ẹ bá máa ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ àwọn abiyamọ ń wò yìí ẹ má jẹ́ ká fi tinútinú bínú sí yẹn yín tẹ̀ sọ̀rọ̀ yẹn so kó wá lọ́la bó ṣe wá kọ́rù ìṣọ́gun tán wọ́n ní ọmọbìnrin yẹn nínú iṣẹ́ Ìyá Alájẹ kọ́tù ọmọbìnrin yẹn ń sọ fún pé Muyideen ìwọ ni kọ́kọ́ ló lẹ́rù ọmọbìnrin yẹn sọ pé ṣé Muyideen náà mọ̀ pé páálí lásán ló fi ilẹ̀ owó tí ń bùn ló fi rajà yìí ó dẹ̀ lówó tó fi rajà yìí pé ó máa fẹ́ tó 200,000. bẹ́ẹ̀ni ṣe ló kó gbogbo ẹ̀ ẹ wá sọ wípé ó lè wà mú nǹkan tó bá wù irú òsì ọ̀rọ̀ wo lẹ sọ yẹn àbí amọ̀kọ́lẹ̀ yìí náà ni kéèyàn fi lọ́jọ́ rẹ̀ kó mọ bó ṣe ń rí. thank you màyá mi àbúrò ní sí. tó bá mú kílọ̀pù wá tó mú pé wá kó gbogbo nǹkan tó rà fún nínú ilé so ó wà justified ni woman last caller yẹn sọ ní láìkí kéèyàn máa ṣàbòsí ẹ bá mẹjọ dá kẹkẹ kóra yín dà sọhùn bàbá mi ẹ ní tẹnugbó bí ọwọ́. àmín. Ọlọ́run a máa bá mi wà pẹ̀lú inú ẹ̀ ní ṣíṣe. àmín. ẹ ní dààmú. àmín. bẹ̀rẹ̀ Ọlọ́run apọ́tọ̀ ò ní káàyè. àmín. ẹ ṣe ń ṣàánú tẹ̀ ń yóò ṣe àánú ẹ máa ráàánú gbà bàbá mi ẹ ṣe sá. ó dàrọ sá. thank you ma God bless you ma. ayé tù sá. ẹ̀yin náà ẹ bá wa tó dá sí ọ̀rọ̀ yìí mi ti ẹ̀ mọ̀ pé yà mí wọ́n rí mẹ́sẹ̀gì ẹnìkan kọ́mẹ́ǹtì ó ní mo rò pé àáfà ìfẹ́ kágbà lọ kọ́lé fún un 2006 ni mo ti ń dánú ilé mi gbé 2006 lọ́nà tí kó kọ́kọ́rọ́ lé mi lọ́wọ́ 2008 ni mo ti ń gun ọkọ̀ dòní kọ́lọ̀ mọ́jì ọba jẹ́. Assalamu alaikum. ẹ bá ní yín tẹ́ fi ń gbọ́ wáyé sílẹ̀ ká gbogbo ayé lè gbọ́ yín. ìyá mi aburú ò ní ṣe yín. ẹ pẹ̀lẹ́ sà ṣé ẹ ti ń gbọ́ mi báyìí. bẹ́ẹ̀ ni gbogbo ayé ti ń gbọ́ yín mà. àfa irú yín ṣọ̀wọ́n o Ọlọ́run ẹlẹ́dàá gbọ́. tí mi ìbá jẹ́ ọmọ àránṣẹ́ Ọlọ́run ìwà yín gan mo lè torí ẹ̀ change sí kún sí. Allahu Akbar, Allahu Akbar.
bá ní mo ń ṣe ọmọ pásítọ̀ mi mo lè torí ẹ̀ change sí muslim torí mo ti ń wá olódodo bíi tí mi ò tí ì rí pé kéèyàn dẹ̀ dúró lórí òtítọ́ kó dẹ̀ dúró lórí ẹsẹ̀ láì ṣe pé ẹ mọ̀ rí láì ṣe pé ẹ rí rí gbogbo wa tá à ń sọ̀rọ̀ ní ìkúkú rí àgbàlá rí kò sẹ́ni tó mọ̀. ṣùgbọ́n ṣe rí bí wọ́n ṣe lọbẹ̀ tí mi ò dé ìlọ kẹrù kò burú ilé tá a fi tọ́mọ ní ìrì ló ń ìrì ní òwò bó ṣe lọ kó ìgbà tó wà ń bẹ̀ ṣe bí mílíọ̀nù náà fi ṣí ṣọ́ọ̀bù fún. bẹ́ẹ̀ni. kí ló padà fi ṣẹlẹ̀. ìṣirò lè ṣe ó fi ta tẹ́tẹ́ ta púùlù. àti ṣèbó fi ta púùlù ni tí ò bá ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ságbàlá yìí tí ò bá sí ìnáwó yìí ò lè pass. tí ò bá sí ìdánwò yìí ò lè pass. bẹ́ẹ̀ ni tí ò sí ìdánwò kò sí promotion. wọ́n fẹ́ fi fún bọ̀bọ̀ yẹn ní promotion. pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀. ìtò dẹ̀ ń ṣẹlẹ̀ sí bíbélì sọ pé kò lè ṣe kí òun kọ̀sẹ̀ mọ́ wà ó ní ṣùgbọ́n ègbé ni fún ẹnikẹ́ni tí a bá ti pàṣẹ rẹ̀ kọ̀sẹ̀. kò sí wàhálà gbogbo ohun tó ń ṣe ìwọ́n rò pé wọ́n fi ń kọ́ lọ́gbọ́n ni wọ́n dẹ̀ fi ń ro ní agbára ní sà. pé ṣe rí ẹ̀rí wípé obìnrin kan mò ń máa ń fọ́lò prógáàmù yẹn dáadáa pẹ̀lú kí obìnrin yẹn sọ pé mo gbé kúdùsì fún Àgbàlá ẹ rí i pé bí wọ́n ṣe fà á lọ́tún tí wọ́n fà á lọ́sì tí wọ́n dàgé ẹ̀ tí wọ́n ṣe gbogbo ẹ̀ kò sọ ha. kò sọ̀rọ̀ kankan kò sọ̀rọ̀ ó ń bá ètò tiẹ̀ lọ ni. ó ń bá ètò tiẹ̀ ó dẹ̀ ń bá láì tiẹ̀ lọ. wàhálà ó sì tún ṣàánú lọ. irú àwọn yẹn ló burú jù láti bá jà láyé. torí Ọlọ́run máa gbìjà wọn jà kọjá ibi tí wọ́n lérò. Ọlọ́run máa gbìjà wọn jà kọjá ibi tí wọ́n lérò. ṣé rí gbogbo nǹkan tẹ́yìn náà dẹ̀ ń ṣe yìí ẹ̀ ń gbin igi lẹ̀ fún àwọn ọmọ yín ni ẹ̀ ń gbin àánú lẹ̀ fún àwọn ọmọ yín ni ẹ̀ ń gbin oríire lẹ̀ fún àwọn ọmọ yín ni. torí àwọn ọmọ yín máa ní ìdè èèyàn méje ló máa jáde fún wọn nígbà tí wọ́n bá ní ìdè èèyàn. pẹ̀lú nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí nígbà tí Muyideen lọ nísìn ó lọ síbẹ̀ ó kó àwọn ọlọ́pàá lọ kò sí search warrant kò sí everything kò sí nǹkan kan. illegal duty. ó mú gbogbo ẹ̀ wọ́n lo agbára wọ́n kó èmi ò lè ẹ́fà bá wọn bú àwọn mùsùlùmí kì í ṣe torí pé kì í ṣe gbogbo àwọn mùsùlùmí lèèyàn burúkú. kírísítẹ́nì lèmi ara tí mùsùlùmí lèmi ti dìde láyé. Allah Akbar. Allah Akbar. ara mùsùlùmí lèmi ti dìde. Allah Akbar. gbogbo ohun tí mo dà lọ́lọ́ọ̀ni ọlọ́ọ̀lọ́run ọlá mùsùlùmí ni. Allah Akbar. tí ò ní ò lè ẹ́fà bá wọn fún mùsùlùmí ká dá ó wà nínú rẹ̀ sí lọ́rọ̀ wọn. ṣèbí mùsùlùmí lẹ́yìn. bẹ́ẹ̀ni. àwọn ajígini arìgìnigìni wọ́jà ṣé rí nǹkan táwọn náà ń ṣe wọ́n fẹ́ trend ni wọ́n fẹ́ káyé mọ̀ wọ́n fẹ́ fọ̀rọ̀ Muyideen trend ni wọ́n fẹ́ káyé mọ̀ wọ́n ẹni dẹ̀ lẹ́rìn ìgbẹ̀yìn ló rẹ́rìn ẹ jẹ́ ká máa wo nǹkan tó máa ẹ̀ǹdì ayé Muyideen ẹ jẹ́ ká máa wo nǹkan tó máa ẹ̀ǹdì ayé wọn torí Ọlọ́run kò kì í sí gbàgbèsè Bíbélì nígbà tí abanijẹ́ bá banijẹ́ tán tó bá dẹ́kun àti banijẹ́ ìgbà yẹn la máa dìde la bẹ̀rẹ̀ sí ní ba òun náà jẹ́ kò sí wàhálà ṣé rí lórí ọ̀rọ̀ Bùkún sà ní tèmi o èmi ò bá sọ pé kí Bùkún gbàgbé ẹ̀ ní ìsìn wọn ní kó wá sa ẹrù tiẹ̀ ń bẹ̀ kí ló fẹ́ lọ ṣe tó bá tún lọ sọ́fà àdánwò kan. ṣé wọ́n ti pè pé kó wá sa ẹrù níbo ní ẹ̀ tí wọ́n wá sa ẹrù. no wọ́n ní kó mú rìsíìtì wá tẹ́ bá lísì sí Ìyálájé wọ́n ní wọ́n pè ìgbà tí wọ́n pè Ìbùkún wọ́n wá sí Ìbùkún wá sọ pé ìgbà tó ń sọ wọ́n ní kó mú rìsíìtì wá pé kán ṣàmá kó gbẹ̀bọ̀ náà ṣùgbọ́n kó mú rìsíìtì wá ní tó bá jẹ́ tó òun kò fún òun.
kí ni ìgbésẹ̀ tí ẹ ti gbé láàrin ọkọ àti ìyàwó kó tó kẹpẹ́ wá kẹrù kọ́mọ lọ́ọ̀bì kankan mú rìsíìtì lọ́ọ̀bì kankan o kọ́mọ mú rìsíìtì lọ́ọ̀bì kankan. wípé ó mọ̀ wulẹ̀ mú rìsíìtì lọ́ọ̀bì kankan tí wọ́n bá tí ó bá fẹ́ ṣí ṣọ́ọ̀bù lónìí èmi wà lára àwọn tó jẹ́ kó máa dáwó fún. èmi gán fún lówó èmi gẹ́gẹ́ fún lówó. èmi wà lára àwọn tí ó fún lówó tó máa fún lówó tí wọ́n máa ṣe fún tó máa dáwó fún pé sìkìní kó má wulẹ̀ lọ sí ẹni wuye ẹ̀ kó má kó rìsíìtì burúkú kankan síta kó má kó rìsíìtì. kó kíkù rìsíìtì yẹn ọ̀rọ̀ ọjọ́ mi ni. kó kíkù rìsíìtì ọ̀rọ̀ ọjọ́ mi ni. nǹkan tó máa lé nínú gbogbo ìṣèpọ̀ wọ́n ti wá kẹ́rù nsìn ẹ jẹ́ ká wo mọ́ ṣe fẹ́ lé nínú ilé yẹn báyìí. wọ́n dẹ̀ ti bí léèrè pé wọ́n ní ìbùkún náà tí wọ́n pe ìbùkún wọ́n wá ń bí léèrè wípé wọ́n bí léèrè pé ṣé gbogbo ẹrù tó wà nínú ilé ẹ̀mí ìdí ìṣó ló wà ń bẹ̀ ó lóun ló wà ń bẹ̀. káwọn ibi tí mo ti gbé kújù fún Àgbàlá nígbà tí wọ́n ti kó gbogbo ẹrù tán wọ́n ti ṣe tán ni wọ́n ṣe ìyá ọ̀dọ̀ ẹ̀ láti lọ wò. bàtà wọ́n ọ́fíìsì ẹ̀ tí wọ́n tún ní wọ́n wọ ọ́fíìsì ẹ̀ ọmọkùnrin yẹn wọ́n ní mú ìdí ìṣó ní kí wọn ó tún dọ̀bálẹ̀ ó kí wọn wọ́n ní Àgbàlá tún ṣàdúrà fún ni. ó dọ̀bálẹ̀ ó kí Àgbàlá Gabriel. wọ́n lágbàlá ó tún ṣàdúrà fún mi. ẹ jẹ́ ká máa wo ibi tọ́rọ̀ òwò sí Ọlọ́run ò kì í sí lẹ́yìn alábòsí. mo mọ̀ pé lẹ́yìn ogun yìí double promotion ògo tí ò lè parun lọ́lọ́run máa ṣe fún ọmọkùnrin yìí. àmín. kì í bá ṣe pé bó ṣe jẹ́ ṣé Muyideen jẹ́ èṣù fún ó já Sàtánì ṣé òun nìkan ló kọ́lé fún bẹ̀ yẹn. ṣé òun nìkan ló ṣe lóore. ẹ wo ìyá àbèjì ọmọ aláyé le ìyá yẹn ò bá ti kú tipẹ́ dànù tí wọ́n ti gbàgbé ẹ̀. ìyá yẹn sì dán ìyá yẹn ti rìn wíìchì àná ti gbé dọ́hùn. ọ̀dẹ̀ ti rìn. ó ti rìn tó ti ní stroke ọwọ́ kan ẹsẹ̀ kan tí wọ́n gba special doctor tí wọ́n gba gbogbo ẹ̀ fún. èmi mọ̀ pé lẹ́yìn ogun yìí ògo ló kù. Good luck Emmanuel. àmín. olọ́lọ́ máa ṣe fún ìbùkún nìyẹn kó má lọ anywhere mọ́ bóun náà bá ń gbọ́ kó máa gbọ́ ǹsìn. kó má kó rìsíìtì lọ́bi kankan. how much is 200,000? ṣèbọ́jà 200,000 ló lóun ra àtàkó and so fucking what? táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní dáwó fún báyìí 200,000 tó ní wọ́n ṣe yẹn mo mọ̀ pé within 1 week àwọn èèyàn máa dá 500,000 fún. wàláì. àwọn èèyàn á dá kó fi lé kòtò Ọlọ́run lọ́wọ́ gbogbo dáladàlá tó ń ṣe yẹn akájígí ni àjìgígí Ọlọ́run àfọwọ́lé rán gbà tí Ọlọ́run bá Fáráò sọ̀rọ̀ kò gbọ́ àti gbà tí Fáráò ṣègbè sínú Òkun Pupa. Fáráò ṣe pé gbogbo nǹkan tó ń ṣe ó ń dùn mọ́ọ̀nù àfìgbà tó ṣègbè the only thing ni wípé kí Muyideen jáwèé fọmọbìnrin yẹn kó tiẹ̀ fún ní freedom. kójú ó ní free movement tó bá fẹ́ lọ́kọ mi kó fi lọ́rùn lẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ra wọn kó parí ọ̀rọ̀ ara wọn. nísìnyí kó advice tèmi pé kọ́mọ yẹn má kó ònú lẹ́yìn kó wọ́n fọwọ́ ara wọn lé jáde ní ṣe bọ́n ti wá kẹ́rù ó rìn wọn ni kò sí ìjà wọn jẹ kó wọ́n fọwọ́ ara wọn lé kúrò nínú ilé yẹn kán rí bó ṣe rí. dẹ́ nígbà tí wèrè ajígiri àrìgí ni pé ìtò kan òun ni pé kó fọ́lù ilé yẹn kó dẹ̀ ta ilé yẹn kó kówó ẹ̀ fún Muyideen ṣe báwo náà talé wọn talẹ̀ ká mú yẹn lọ́bẹ̀ kán lọ tà náà ó. nítorí ẹ̀yẹ kí wọ́n fi ṣáájú náà fi kẹ́yìn. aláàjì Ọlọ́run bá wa lọ́rẹ̀ ní yín o àmín ìyá mi àmín. ẹ ní ṣubú alẹ́ ní ṣubú ẹ̀mí o nípa òjijì nípa yín o àwọn ọmọ yín náà máa ṣoríire o ẹ ní bọ́ sí pẹ́pẹ́ ayé o ẹ ní ṣoore ṣe lágbára Ọlọ́run ẹ ṣe àdúpẹ́ o. Thank you ma, God bless you ma. ẹ̀yin náà ẹ bá ní dá sí ọ̀rọ̀ yìí ọ̀rẹ́ mi Good luck Emmanuel àbúrò ní sí ọ fún mi ní wọ́ọ̀ tí ò ní dẹ́ni àná ọlá àpọ́nlé àlùkùránì Táíwò kìnìún náà
Assalamu alaikum. Ẹ káalẹ́ o ìyá mi. Ètò àníkájọ́ sí kọ́tà ẹ̀sọ́ ni. Gbogbo ayé ní ń gbọ́ yín mà. Ẹ̀ẹ́dẹ̀kúṣẹ́ náà lu ẹkú àfẹ̀yìntì nípa ti Àgbàlá Gabriel ọmọ Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Àmín 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 mà àmín mà. Nǹkan tí mo fẹ́ sọ nípa ìyàwó Muyideen ni pé ṣé ó jẹ́ dandan kó gbé ń bẹ̀ yẹn ni kó má lọ kidnap ẹ̀. Kọ́mọ́dé ọ̀ràn s'Àgbàlá Gabriel lọ́rùn. Èmi mọ̀ pé ó yẹ kó ti kúrò ń bẹ̀ bó jẹ́ ìgbéyàwó kan ni kó lọ gbà ń ta pẹ̀lú ṣọ́ọ̀bù ó dẹ̀ máa lípò láìpẹ́ bó ṣe fẹ́. Àmọ̀ràn tí nìyẹn. Ìkọ́sẹ̀ mi rò pé tó bá dúró síbẹ̀ yẹn pẹ̀lú nǹkan tí wọ́n ṣe lénìí wọ́n lè lọ kidnap ẹ̀. Ọ̀rọ̀ lẹ́sọ̀ gbogbo ẹ̀ náà gbèrò ó gbèrò because kì í ṣe pé wọ́n ti invite ọmọbìnrin yẹn bì kankan tí wọ́n ti bóun àtọkọ rẹ̀ sọ̀rọ̀ ara wọn ẹbí kìíní ẹbí kejì wọn ti invite ẹ̀ àwọn ọlọ́pàá ò pé àwọn ọmọ rẹ̀ ti ò pé wọ́n kàn ní Muyideen mú ọlọ́pàá àti mọ́ra ti wálé wá kẹ́rù lọ́jọ́ mi ò sọ pé mi ò gbà páwọn ọlọ́pàá ni wọ́n wálé ọlọ́pàá sì ni wá kẹ́rù ní èyí tí ò ní musa warrant dání. Because gbogbo ilé tá à ń sọ rí ilé òun pẹ̀lú Muyideen ló ní ilé tọ́lọ̀ bá gbé ṣíṣe ẹ̀jẹ̀ fún lọ́la gbogbo kinní wọn yóò ní mínì tó kọ́kọ́ jà fún ẹ̀mí ẹ̀ ná ó lọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mi. Gbogbo ayé náà ń gbọ́ suggestion sí yìí náà ìmọ̀ràn tẹ́ mú wá iná ọ̀rọ̀ ni ẹ̀rí pé mi kẹ́ fi sọ nínú ọ̀rọ̀ yìí pé kọ́ wà bí kíábù kọ́mọ̀dárìn mọ́ o torí sentiment àárín ọkọ àti àwọn olóyè ṣáájú kó tó kàńkẹ́rù. Bẹ́ẹ̀ni sọ ẹni tó lè dédé ṣe nǹkan tó ṣe lénìí èmi ò tó ọ̀sẹ̀ kò sí kankan tí ò lè ṣe. Aláì ọjà wọlé James Babátúndé thank you. Kékeré ni tí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ń dáwọ́ fún sí gbogbo ìfáàtà àwọn èèyàn kan mo mọ̀ pé àwọn èèyàn láìsẹ̀ àwọn èèyàn dáwọ́ fún àgbà ṣọ́ọ̀bù tábẹ̀ wọ́n jà sínú ṣọ́ọ̀bù yẹn tábẹ̀ máa lífọ̀ ayé àlàáfíà. Tí ó kọjá kí wọ́n máa pọ̀ṣù rẹ̀ torí dúkìá. Bẹ́ẹ̀ni gbogbo dúkìá yẹn nǹkan kékeré ni tọ́lọ́run bá gbèsè ẹ̀jẹ̀ fún lọ́la Ọlọ́run lè fún lọ́kọ mi tó yẹ pé gbogbo kinní yẹn láṣẹ fún. Ṣé wàá mọ̀ pé kò tí ì lè lọ́kọ báyìí ìyá mi kò tí ì lè lọ́kọ torí court wedding ni wọ́n ṣe ọkọ òsì sọ pé wọ́n fẹ́ yàwó mẹ́yàwó ò tí ì pín wọn fọkọ òun mọ́. Tó bá tẹ̀sí lọ gbé ń bò míì tó bẹ̀rẹ̀ ṣẹ́ṣẹ́ tọkàn ẹ̀ balẹ̀ òun fúnra ẹ̀ á mọ̀ pé òun ò nídìí Muyideen mọ́ òun fúnra ẹ̀ lè lọ kóòtù kó lọ jáwé fún. Ọ̀dà Ọlọ́run bá ní dúpẹ́ fún yín pẹ̀lú ògo Ọlọ́run àtàwọn àtẹ̀yìn ọ̀rọ̀ ẹnì kankan wò ní dojúrú. Ọlọ́pàá Al-Qur'an. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ ẹ̀ ní ṣíṣẹ́ ṣe. Àmín 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 àmín. Aláàánú ò ní jìnnà sí wọn ṣe lọ́nà sà. Àmín. Thank you. God bless you. Mọ́tì wa náà ṣé ó rẹ̀ tó ń pa ìlú mọ́ṣẹ́ tí ó ti ṣe ni. Àti ìyẹn jẹ́ o afẹ́ blaster alẹ́mi pa á béèrè fún ọrẹ lórí ẹ̀ náà lénìí torí pé blaster tá a fẹ́ ṣe àti ìlànà àti ṣe àwọn ẹ́símẹ́ǹtì ò tí ì pé àti ṣe kọ́ndíìtì kíní gíláàsì tá a kó gíláàsì sí gbogbo tá a nídìí tó ń dá wá dúró ní ṣe 800,000 ni inú 1.2 gbogbo tá a ti nílò tí kọjá bíi 3 plus 400. Ṣé bá sọ̀rọ̀ pa ìdí ẹni tó wàá wò. Ọ̀dà thank you. God bless you ma. A máa print àkáǹtì jáde ní ìsinsìnyí mà. Mọ́lá máa send àkáǹtì jáde ní ìsìn kọ́lọ́jọ̀ kó wọ́n bá ní ṣe. God bless you ma. Yes ma. Yes ma. Àwọn olóríire ni wọ́n tó ń béèrè ibi tí mọ́sáàsì wọ́n dé yẹn pẹ̀lú ògo Ọlọ́run gbogbo yín pátá Ọlọ́run ní ra yín láre ọlá abọ́lọ̀ ṣètò. Salamu alaikum. Hello ìyá mi àlàáfíà fún yín máa o.
Yes ma. Ẹ kálẹ́ sà o. Ẹ kálẹ́. Gbogbo ayé ní gbọ́ yín, ẹ bá ní yín rédíò yín yẹn sílẹ̀ díẹ̀ mà. Èmi náà fẹ́ dá sí ètò nìsà. Gbogbo ayé ń gbọ́ yín mà. Okay. Ọ̀yá à ń gbọ́ yín mà o. Ọ̀rọ̀ ìyàwó mú ìlú. Ọ̀rọ̀ ìṣẹ́ ń gbọ́ mi sà. Bẹ́ẹ̀ ni mà, bẹ́ẹ̀ ni mà. Àlùkà ìṣẹ́ ń gbọ́ fún mi. À ń gbọ́rọ̀ yín mà. Lọ́rọ̀ ìyàwó mú ìlú ni mo fẹ́ sọ pa. Èké. Nínú máa sọ wípé kọ́ má padà, kọ́ má lọ mú rìsíìtì yẹn, kọ́ má mú lọ sẹ́ni ìwé. Kọ́ má mú rìsíìtì lọ́bì kankan. Kọ́ má mú lọ sẹ́ni ìwé yẹn. Because àwọn people yẹn ó wà dangerous. Bẹ́ẹ̀ni, kò sẹ́ẹ̀rù fún wúmà yẹn. Màmúdẹ̀bí ní pé àìjọ máa dáwó fún wúmà yẹn tó bá ti yá. Ọlọ́run á fáwọn náà ní gbèsè. Àmín. Ọlọ́run á ṣe fún wọn. Àmín. Kọ́ má lọ. Ṣé lọ́rọ̀ mi ò lè sọ pé kọ́ kúrò, mo mọ̀ pé kò sí fún wọn. But court ló ní láti decide yẹn fún wọn. Because tí wọ́n bá ń gbélé yẹn as in unmarry legally ni. Gbogbo ayé ń gbọ́ yín o. Court ló máa jẹ́ kó mú bóyá ọmọ akóró àbí wọ́n ní kóró. Wọ́n sì divorce. Wọ́n mọ̀ pé kò sí fún wọn. Ọlọ́run á protect wọn. Àmín. Á dẹ̀ wà pẹ̀lú wọn. Kọ́ máa mú receipt yẹn lọ mọ́. Kọ́ má mú rìsíìtì lọ́bì kankan débi kó wá kẹ́rù. Torí àwọn tí wọ́n wá kẹ́rù gan wọn ní right láti wá kẹ́rù ní ẹ̀. Àlàfo mo máa ń wò yín gan all the time. Thank you. Bẹ́ẹ̀ni, Allah Akbar. wọ́n ní right àti ọ̀sán. Wọ́n ní right. Àmọ́ wọ́n máa ń rí sí ìtùnú. Àwọn pípín yẹn wọ́n dangerous gan. Wọ́n dangerous gan. Mo máa ń wo show yín gan o. Allah Akbar. Àfáà ti ń yàtọ̀. Ọlọ́run. Mo dẹ̀ wọ́n pé nígbà tí mo wá sí Nàìjíríà máa wá pọ̀ mo wà so busy. Allah Mo fẹ́ Akbar. rí yín Allah Akbar. because máa wo show yín all the time. Ọlọ́run á wà pẹ̀lú yín. Àmín 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 àmín. Ẹ kú iṣẹ́ lọ. Ọlọ́run bá dúró Ọlọ́run ní fi ń sílẹ̀. Ọ̀rọ̀ mọ́sáàsì wa ìtẹ́yìn náà bá ṣe fún wa ń bẹ̀ o. Tọ́ra afẹ́ gba donation fún mọ́sáàsì lálẹ́ yìí. Kò sí wàhálà sà. Ṣé ẹ ti gbọ́ mà? Kò sí wàhálà sà. God bless you ma. Kò sí wàhálà sà. Thank you ma. Amen sà. Ọ̀dà mà. Ọ̀rọ̀ náà ni ẹ̀ ń gbọ́ lọ́tún lọ́sìn aláwọn onílàáká ìpọ̀ lábẹ́ sánmọ̀. Àwọn onílàáká wọ́n pọ̀ lábẹ́ sánmọ̀. Ìyá wa olórí Maris Ọ̀ní wọ́n ní kí ìbùkún wọn ní kó ṣọ́ra kó wà bí kíáfù kódà kó má jáde alẹ́ láàkó yìí. Ẹyẹ bí ọ̀kín Fọlákẹ́ àwọn ní kí ìbùkún ọkọ́kọ́ kú òun ilé láti fi ṣéèfù ẹ̀mí ara ẹ̀. Gbogbo yín náà tẹ́ kún sọ̀rọ̀ lẹ́kún rí sọ torí pé mi ò láàárọ̀ kọ̀dẹ̀ sí tó kún bu ẹ̀mí kò sí tó kún bu ẹ̀mí ẹni tọ́lọ̀ bá dẹ̀ ń sọ́kò náà máa sọ rẹ̀ alẹ́ mi sọ pé àwọn tí wọ́n wá sọ́dọ̀ ọ̀bùkún lónìí àti Muyideen èmi ò bìlífù pé ọlọ́pàá ni wọ́n ẹ̀dá ẹ̀ ṣe human right ọlọ́pàá gbọ́dọ̀ ṣiṣẹ́ ẹ̀lẹ́gà àwọn ṣiṣẹ́ ẹ̀lẹ́gà tí yóò ní ìtumọ̀ lè gbaṣọ lọ́rùn ẹlòmíì ayé ti advice ti kí ọlọ́pàá kò tó lè wọ inú ilé oúnjẹ wọ́n fẹ́ mú nǹkan ṣé ti fún tọ̀ níwèé wárántì ni yàfẹ́ chẹ́kì inú ilé rẹ̀ tó bá tiẹ̀ jẹ́ pé Muyideen nìkan lọ́lọ́ ìyàwó ẹ̀sìn ni ó lè níbẹ̀ kókó máa sọ kan àmọ́ pé ọlọ́pàá tẹ̀lé human right tẹ̀lé wọn ní right rárá àtọ̀ kó tó di pé yóò dàbá òun kí ni àtúnṣe tí wọ́n ti ṣe láàrin ọkọ àtìyàwó ìwádìí wọn ni wọ́n ti wáyé pé ẹbí kìíní ẹbí kejì wọ́n ti láwọn ọ̀rọ̀ kan tí wọ́n ti sọ ṣé wọ́n ti ìfẹ́ ti ìbùkún àtọwọ́ àtọ́kọ ẹ̀ gbogbo yẹn ṣẹlẹ̀ kì í sọ ọlọ́pàá Muyideen nìkan wá wọn kan tí ẹjọ́ wá bẹ̀ yẹn ni ìrísí dà àti gbogbo ayé fi ní ìbùkún mọ́pọ̀ nkórì sí ti lọ ibì kankan o ọba tó ní ò ní fi ọ́ sílẹ̀ o
àǹfààní ló jẹ́ fáwọn tí wọ́n bí ọ ọ̀dẹ̀ ní dààmú inshallah rahman. gbogbo ẹ̀yin olóríire ọ̀rọ̀ mọ́sálásí wa káàkiri ìgbébì kan ní òjé ká gbéyànjú àti ṣètò lórí ẹ̀ ní òjé sọ̀rọ̀ lórí ẹ̀ láti bí ijọ́ mélòó kọ́lọ̀ ọjọ́ kó bá ní yọrí mọ́sálásí náà ẹ rí i pé ńgbà tí wọ́n gbé kànga kan wá fún wa wọ́n sì ń bá ní ṣe lọ́wọ́ ọ̀rọ̀ blasters rèé kọ̀pọ̀sù ká pa blaster abala kan adábala kan sí bíríkìlà tó fẹ́ bá ní gba ṣiṣẹ́ ó ti sọ iye tí ó gbà láàfin rẹ̀ pé káwọn ètò yóò tiẹ̀ sarajọ kádẹ̀ blaster ká kó gíláàsì sí wíńdò ọlọ́run ní fara ní ẹnì kọ̀ọ̀kan yín gbogbo tá a nídìí nísìn bí 800 yóò dín kankan ni bí 800 yóò dín kankan ni gbogbo wọn tọ́lọ̀ ń bá bùkún àkáǹtì nàbà lẹ́ ń wò yẹn gbogbo àwọn olóríire wọ́n ti ń béèrè fún àkáǹtì nàbà wa lẹ́ ń wò yẹn First Bank account 3038980867. gbogbo tọ́lọ̀ ń bá bùkún ẹnì kọ̀ọ̀kan wa náà ẹ jẹ́ àjọ láǹfààní àti fi dá sí ti tọ́lọ́hún àkáǹtì nàbà yẹn lẹ́ ń wò yẹn mo fẹ́ ká tiẹ̀ mọye tí a máa rí gbà ní alẹ́ yìí inshallah mo fẹ́ ká mọye tá a máa rí gbà lálẹ́ yìí tá a rí gbà lálẹ́ yìí irú mọ́ndí òní lárò pé wọ́n bẹ̀rẹ̀ blaster yẹn tẹ́lẹ̀ bọ̀tì àwọn nǹkan tá a nídìí ò tí ì ṣe kí ni kì í sarajọ irú owó tá a ti rí yẹn a tún ti fún onígíláàsì ní nǹkan kan tó ń pè wá onígíláàsì ń pè wá pé jojúmọ́ lọ́jà Nàìjíríà wọ́n àdẹ̀lẹ̀ sọ pé parọ́ torí àjọ wà ń bẹ̀ náà ni àjọ wà ń bẹ̀ ni irú sílẹ̀ àná Sunday inshallah tó sẹ́ndì owó sí onígíláàsì a sẹ́ndì séjì díẹ̀ sí inú owó tó wà ńlẹ̀ ìpẹ́kọ̀ tó gbà gbogbo wa náà tí Ọlọ́run bá bùkún abẹ́kájọ bùkún iṣẹ́ Ọlọ́run àkáǹtì nọ́mbà lẹ́ ń wò yẹn لينفق ذو سعة من سعته ومن قدر فلينفق مما آتاه الله. àǹfààní sí ìwà wọn náà tó bá fẹ́ bá ní dá ṣètò tó bá ní àmọ̀ràn tó fẹ́ fún ìbùkún àbò ní ọ̀rọ̀ káàdì méjì tó fẹ́ bá ní sọ ìwọ tó bá dẹ̀ fẹ́ gbìyànjú láti bá ní dá sí tọlọ́run àti dí orí ẹ̀ báyìí a ti wà lórí ètò gbígba ọrẹ fíṣẹ̀bílẹ̀ fún mọ́ṣáláṣí yín ìṣọ̀kan Òkìtì Ìkirè Ọ̀ṣun state ìṣọ̀kan tá a bá parí ètò ìtàn tá a bá parí mọ́ṣáláṣí ìtàn tó o bá lọ gọ́gù fún ọkọ yẹn ní gọ́gù ó kọ́ mọ́ṣáláṣí wà bá ń bẹ̀ ìṣọ̀kan Òkìtì mosque. ẹnìkan kọ́mẹ́ǹtì ó ní à elébi làáfàá yìí òmò náà parọ́ gbà elébi làáfàá yìí òmò ó parọ́ òdodo lọ́sọ̀ o elébi ni wá Ọlọ́run kó yọ àwa náà o kọ́lọ́ ó yọ wa ní elébi ni wá o Allahu Akbar inshallah rahman ìyá wa Bọ́sẹ̀dé Abímbọ́lá wọ́n ti fún wa ní 30,000 naira wàlẹ́ owó náà ti wọlé o ẹni parẹ́ ẹni dolo sí ẹni dẹni àná ọlọ́wọ́n san o ìyá wa Bọ́sẹ̀dé Abímbọ́lá wọ́n ti fún wa ní 30,000 naira aláàtì náà ti wọlé o ẹ wò 30,000 rè ọgbọ̀n ẹgbẹ̀rún ọlọ́run ní jẹ́ ráre ọlá àpọ́nlá alukurani
ó ní elébi làáfà yóò ẹlòmíì ní olóòórùn làáfà yìí mo ní àwọn tí wọ́n ṣe déédéé tí màá bọ́ lóṣù mẹ́fà tọ́jà pọ̀ ọmọ kí omi ní tòkú ọmọ ọ̀bọ wọn èmi ò ní dá sí màá ní kọ́ ọmọ tí mo kọ́ kí wọ́n máa bọ́ wọn wọ́n lé lébi ní sáwọn àrò òótọ́ ọ̀rọ̀ lẹ̀ ká máa sọ ni àlẹ́ òótọ́ ọ̀rọ̀ lẹ̀ ká máa sọ ọmọ bíbí ìlú Ìkirè ni mí nínú ìlú bàbá tèmi ní Ìkirè yìí kò sí bí yẹn bá ga tí bá forí gbẹ́sẹ̀ mọ́ tó òótọ́ ọ̀rọ̀ bá bẹ́ẹ̀ lè aṣọ fún ọ. ìyá mi Abímbọ́lá owó yín ti wọlé ọmọ Jésù ẹkún ò ní parí ẹ̀rín yín ọlá abọ́lọ́ ṣe tó nu ọlá rẹ̀ ẹ bà sírí ilé Ọlọ́run àṣírí tí inú ò ní tú láéláé ọlá masha Allah la quwwata illa billah àti rí 30,000 inshallah. àmín àmín ìyá mi olórí wọ́n ní wọn ní tó mi àmín 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 àmín. nígbà yálẹ̀ nìkan tó kọ́mẹ́ǹtì pé ìwọ àfáà yìí sọ fẹ́ kágbàlá Gabriel ọ̀kọ́lé fún ọ ni. ìkànnì mo rò pé àbá ìfẹ́ ra mọ́tò mi ní àìláńdà lọ́kọ̀ tí mò ń gùn wọ́n dẹ̀ rábùn mi ni wàláì àìláńdà tí mo gùn ọ sára wọ́n rábùn mi ni wàláì wọ́n rábùn mi ni mọ́kà tí mo lọ́wọ́ rán mi ni mo ní wọ́n tó ń pè mí lébi 2005 fún mo ti lọ mọ́kà wọn àti ìbí ọmọ wèrè yẹn gbà yẹn o 2005 tí mo ti sàràbà wọn àti ìbí wọn àti ìbí mọ́dẹ̀ ti bẹ̀rẹ̀ ọkọ̀ gígùn láì 2008. Olúwaṣọlá kí ló Olúwaṣọlá ló ṣẹlẹ̀ ẹ̀yìn ọ̀gbọ́n ńgbà tí Muyideen kó àwọn èèyàn tó lọ kẹrù nù ṣọ́ọ̀bù Olúwaṣọlá ọ̀dájú ni mọ̀dẹ̀mọ̀pá yìí náà lè gbàrú ẹ̀ tẹ́ ẹ bá fọmọ yín sílé ọkọ tí rọ̀rọ̀ ń wá ṣẹlẹ̀ ṣé ní bùkátà káwọn fámìlì ọkọ yọjú sí yín tọ́dẹ̀ fọ ọmọ yín ní ṣùlọ́kà bí Muyideen ṣe fẹ́ ìbùkún ṣé ní bùkátà kí fáwọn fámìlì ọkọ gẹ́gẹ́ yọjú sí yín kọ̀ wá yọjú sí yín ọmọ wá wà jobless àwọn kan tún wá lọ ṣọ́ọ̀bù rẹ̀ pẹ̀lú Muyideen wọ́n tún lọ kú ọjà táwọn kan bùn lówó tí fi ń rà tí fi ń jẹun ẹ̀dẹ̀ ni wọ́n fi Muyideen lẹ̀ ta lọ́ra lọ́rùn mú ṣé bí wọ́n ti gba ṣọ́ọ̀bù fún tọ́dẹ̀ ti fẹ́ kí lójú òbùkátà kọ́rajà sínú ṣọ́ọ̀bù tiẹ̀ ọkọ wá sẹ́tímẹ́ǹtì láàrin wọn àtìyàwó ẹ̀ rámọ̀ èèyàn yẹn bá dá ẹni lífù wàhálà yìí ti pọ̀ jù lórí ọ̀rọ̀ Muyideen sáà kó kúkúbó ni ọlọ́wọ́ dárí jìn. àti bọ́ sórí ètò tí mọ́sálásí gbogbo wọn náà tí wọ́n náà bá fẹ́ yá Ọlọ́run lówó gbogbo ẹ̀ tó náà bá fẹ́ yá Ọlọ́run lówó gbogbo wọn tí wọ́n náà bá fẹ́ yá Ọlọ́run lówó account number lẹ́ ń wò yẹn ìyàwó Abọ́sẹ̀dé wọ́n ti fún wa ní 30,000 naira owó wọn dẹ̀ ti wọlé ní tí wọn náà bá fẹ́ yá Ọlọ́run ni o tí wọn náà bá fẹ́ yá Ọlọ́run Al-Qur'an Olúwa
ní mọ́sálẹ̀ ní yòkìrìdò láàkọ́dọ̀ ní àṣànà tààlẹ̀ náà tí ó yà ọlọ́run lówó tó dáa mọ́sálẹ̀ ní yòkìrìdò láàkọ́dọ̀ ní àṣànà tààlẹ̀ ó yà ọlọ́run lówó tó dáa ó wá ní fàyúdọ̀ ìfà wù láwùláwù kébì ọlọ́run wá dọ́bù rẹ̀ fún. kọ́lọ́run jọ kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́dẹ̀ ràn ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ pẹ̀lú ògo tọ́lọ́run kù ìṣẹ́jú 12 tá a máa parí prógámù yìí ó kù ìṣẹ́jú 12 torí àwọn nǹkan mìíràn tó wà tá a fẹ́ rán sẹ́mọ̀ pàápàá ní mí aláwọn tá a jẹ́ ń gbèsè ẹ̀sùn àdúrà àtúláwọn ètò sẹ́mi náà tá a fẹ́ ṣe gbogbo yà àwọn tí wọ́n ń gbé sí àdúrà ọlọ́kọjọ́ kó bá ní gbàdúrà àwọn ju bá a ṣe rò lọ kó bí àbùkátà wọn kó fi ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan kó fi dùn wọ́n nínú kọ́lọ́wọ́ ti ju ara rẹ̀ mọ́ wa lára kó ṣe ámínà sí gbogbo akitiyan wa àtìyànjú wa ọlọ́mọ inshallah la quwwata illa billah kí ni wọ́n náà fẹ́ fi dá sí tọ́lọ́run kí ni wọ́n náà fẹ́ fi dá sí tọ́lọ́run kí ni wọ́n náà fẹ́ fi dá sí tọ́lọ́run. kí ni wọ́n náà fẹ́ fi dá sí tọ́lọ́run àfa àwọn onímọ̀mọ̀ yẹn. ni yóò fi kìsùn sáàtì mi sáàtì Godwin Emmanuel ọ̀rẹ́ mi dáadáa àwọn aládùn tí ì renu ọlọ́run mọ́ dọ̀rọ̀ rẹ rú láéláé o mọ́ ní ọlá mọ́ dẹ̀dàmú sí ọ mọ́ fọmọ ní ọlá mọ́ fàyà ní ọlá mọ́ fi gbèsè ayé rẹ ní ọlá ọlá abọ́lọ̀ ṣe tó nu ọlá rẹ mọ́ bá ń dáàbò rẹ bọ́ gbogbo gbà mọ́ bá ń fi sọ rẹ sọ jojúmọ́ ni kínú rẹ ọmọ dùnkẹ́rin ọmọ pẹ̀kẹ́ ọlá akóńdú tọ́lọ́ lára mi ọlá mọ́ inshallah la quwwata illa billah dórí gbogbo ẹ̀yin aládùn tí pátá ọlọ́mọfẹ́ nìkan kan yín lẹ̀. gbogbo ẹ̀yin aládùn tí pátá Ajíbíkẹ́ alájà ìnira ò ní jẹ́ tiẹ̀ láéláé ìnira ló bómi omi ò lóun ọ̀sẹ̀ jàjìnà gbogbo yẹ̀yẹ́ tẹ́ ń dúró tọ́lọ́ lára wọn ọlọ́mọdé nira sí ọlọ́mọ inshallah la quwwata illa billah ẹ̀ ń dúró tọ́lọ́ lára wọn ọlọ́run kọ́ bá ń dúró tì í ọlọ́run lọ́lẹ́sàn lọ́dọ̀ tí ó sọ yín o ọlọ́run lọ́lẹ́sàn lọ́dọ̀ tí ó sọ yín o èmi ọ̀lẹ́sàn kankan o àmọ́mọ́ ẹ̀gbẹ́ ọba tó ní mí tó ní yóò bá ń san yín lẹ́sàn dáadáa gbogbo tí ń jẹ́dùn ọkàn ẹnìkọ̀ọ̀kan yín ló dìdùnnú gbogbo tí ń jẹ́dùn ọkàn ẹnìkọ̀ọ̀kan yóò dìdùnnú gbogbo tí ń dùn mọ́ inú kò ní padà dín tí ọmọ bàínú jẹ́ ọlá abọ́lọ̀ ń ṣètò nú ọlá rẹ̀. Goodluck Emmanuel gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ kí ni wọ́n náà fẹ́ fún Ọlọ́run. Goodluck Emmanuel gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ mo fẹ́ kọ tẹ́ẹ̀pù tó fẹ́ fún Ọlọ́run ṣàdéhùn kan rí kọ́ ọmọ sí ká rẹ̀ kọ́ ọmọ musẹ̀ mo jẹ́rìí ẹ̀. pé ibi ó dé yìí náà àjọba adébẹ̀ náà ni ẹ̀yin náà ni ibi ọkùtọ̀ wa fẹ́ tìpọ̀n yìí. Goodluck Emmanuel kí ló fẹ́ fún Ọlọ́run kí ló fẹ́ ya tó ya Ọlọ́run kún ètò tí ń ya bọ̀ tẹ́lẹ̀ mo fẹ́ kọ́ tẹ́pẹ̀ kí ojú ewu ayé ọgbọ́ inú bíi 7+ nísìnyí owó yẹn ti kù 750 inú 780 tẹ́lẹ̀ àti rí 30,000 nísìnyí owó yẹn ti kù 750
Goodluck Emmanuel kí ló fún Ọlọ́run nínú 750 tó kù tó yá Ọlọ́run mọ yá ọ. Mo retí reply rẹ o. Ojú òní ti ẹnì kọ̀ọ̀kan wá inshallah rahman aláàkúnlé alukur'an pẹ̀lú ògùn Ọlọ́run tí 11 sáp bá ti lu Nigeria time. Tí 11 sáp bá ti lu Nigeria time pẹ̀lú ògùn Ọlọ́run la máa round up. Goodluck mo ń retí reply rẹ o. Àbí sáà máa sọ́lá bí aṣọ ni. Emmanuel mi sáà máa sọ́lá bí aṣọ ni. Sáà máa sọ́lá bí aṣọ ni. Gbogbo ẹni tó náà bá fẹ́ kún Ọlọ́run lọ́wọ́ ojú òní ti ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run bí abùkátà wa ọlọ́àbọ́lọ́ òṣètò Ọlọ́run bá ní ṣàtúnṣe Nàìjíríà gbogbo ẹni ara ti dàrú níní gbogbo ẹni tí ń béèrè fún dẹ̀ra Ọlọ́run dẹ̀ wá lára ọlọ́àmọ́ inshallah la quwwata illa billah. ọlọ́àmọ́ inshallah la quwwata illa billah. Okay. Emmanuel mi ó ti ní àbí aṣọ láti mọ̀ sọ I trust you, I trust you, I trust you. God bless you. God bless you. Ọlọ́run wọlé abẹ́ ìparí ètò wa bàbá wa Muhammadu Jamiu Adépọ̀jù ní ìlú Ìlóbù. Ọlọ́run kọjọ kó bá ní sàlékún kẹwọn o bá ní yá fún Muhammad gbogbo tí wọ́n fi sílẹ̀ Ọlọ́run má fọwọ́ bàjẹ́ kàn ọbẹ̀ látòrí bàbá wa Malam Yusuf Adépọ̀jù Ọlọ́run bá ní kíyèsí yín o bá ní kíyèsí kò kíyèsí ẹbí yín kíyèsí ìyàwó kíyèsí ọmọ dórí gbogbo tí jí ọmọ bàbá wa náà Ọlọ́run jọ̀ọ́ bá ní fi sọ rẹ̀ sọ yín oorun tí bàbá ó sùn ni wọ́n sùn lónìí oorun àdásùn ilé àdágbé àyè tí ó kárí ó ń kálukú Ọlọ́run kọjọ kójó kọ́dún jìnnà síra wọn. Suratul Ikhlas Qul huwallahu Ọlọ́run jọba ní sàlékún kẹ bàbá wa náà Bismillahir Rahmanir Rahim Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Ọlọ́run bá ní kẹ bàbá Mọ́súnmọ́lá Abíọ́lá ìyàwó ọmọ owó àbúrò ní sẹ́yìn o ọlọ́àkúnlé alukurian ọmọ owó ará ànísà inshallah abẹ́ máa round up nìyẹn ìwọ náà tó bá mẹ́pọ̀ ní tí wọ́n náà fẹ́ yá Ọlọ́run nípa mọ́sálásí yín tà ń bá lọ yẹn orí blaster àti window náà láwa o orí blaster àti window ńlá wa gbogbo tá a nídìí tó kù ní ìsìn 750,000 ni gbogbo tá a nídìí tó kù out of 780,000 àti rí 30,000 ní ìsìn ẹnìkan ti fún wa ní 30,000 èyí tí wọn náà bá ní tó fẹ́ yá Ọlọ́run tó fẹ́ fi dá sí tọ́lọ́ àkáàdì nọ́mbà ló ń wò ó èmi kọ́ ní sọ lẹ́sàn-án o àmọ́ lóhun Olódùmarè alágbára ọba mi sọ ẹnì kọ̀ọ̀kan lẹ́sàn-án rí ọba tó bá ní tó parí ọba ní kúlíntù rẹ̀ Ọlọ́run dẹ̀ bá ní kàn án rírẹ̀ iná
sísọ wíńdò rẹ̀ náà ló ní jẹ́ jẹ́nira sísí ti táìsì kò ní jẹ́nira ọlọ́mọ insha Allah la quwwata illa billah èmi ni ẹwú níwọ̀n rí ẹwú filẹ̀ mi fọ́nà mi ẹwú tí ò ní fàbùjá lè kiri ọmọ ẹnì kọ̀ọ̀kan wallahi ọkùnrin ni wá inú ìlú mi ìlú kiri àìsójó ilé bàbá mi òkìtì kọ̀tọ̀ tí wùlú irọ́ àárìkú tó fẹ́ pa wá ní ká tó máa sá bí ẹ bá sọ pé páyà máa ní kó tọ̀ ọ́ kásẹ̀ lẹ̀ ọkùnrin ní páyà lé lórí ọkùnrin tí ọba sẹ́yìn ń lé ọkùnrin ni wá bẹ́yẹn bá tún bẹ́ lé ọkùnrin ni mí kọ́lọ̀ wọn lákùnrin lálùkọ́ kọ́lọ̀ mọ́tẹ́ dààmú sẹ́ni kankan nu wa kọ́lọ̀ ń dáàbò ẹ̀bà kó fi sọ rẹ̀ sọ wa ọlọ́mọ insha Allah la quwwata illa billah ètò tòní òní jù báyìí lọ subhana rabbika rabbil izzati amma yasifun wa salatu wa salam ala nusala alhamdulillahi rabbil alamin ìwọ náà tó bá fẹ́ yá ọlọ́run lówó àǹfààní wà àkáàtì náà bá nu ọlọ́run sẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́sàn-án rẹ̀ o salamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh.